ó gbẹnu tán o. Ìròyìn eléyìí tún gbẹnu tán. Àwọn agbésùmọ̀mí tí wọ́n kó àwọn ọmọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ ohun tí wọ́n fẹ́ gbà wípé tí àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá ti lè sọ nǹkan táwọn béèrè fún, ó ṣeé ṣe kí àwọn dẹ̀mí àwọn ọmọ yìí àti àtàwọn tíṣà tí wọ́n kó, ó ṣeé ṣe káwọn dẹ̀mí wọn légbodò. Ṣùgbọ́n máa fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀, ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀. Ẹ tẹ̀lé mi ká lọ, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ibi tí a wá bá dé yìí báyìí àti ó dẹ̀ pa ti wá bá dé ibi tó lápẹẹrẹ báyìí o. Ààrẹ Tinubu kí ló ṣẹlẹ̀, kí ló dé o? Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kí ló ṣẹlẹ̀ o? Eléyìí tá a túbọ̀ ń rí yìí ó lágbára gidi o. Eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó lágbára gan ni o. Ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ léléyìí ni? A máa ń pọ̀rọ̀ yìí lówó ó máa ń láàárọ̀ nínú. Ṣé ó ti wá clear báyìí wípé kò sí adarí nílẹ̀ Yorùbá o? A ní adarí o. Gbogbo wọn ṣé wọ́n kọ́wọ́ lé rán tí wọ́n ń wò ní? Àbí àdán wọn dorí kodò wọ́n ń wò ṣe ẹyẹ? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ o? Ìkóríta ibi tá a dé yìí, ṣó yẹ ká sì rí àwọn èèyàn tí wọ́n ìdákẹ́ tí wọ́n máa wò? Ibi tá a bá dé yìí, ṣé àwọn tó jẹ́ adarí, àwọn ọba, wọn ò rí kankan ṣe sí ni? Ààrẹ Tinubu kí ló dé? Ìlú Ògbómọ̀ṣọ́, ìlú Òṣogbo, gbogbo ilẹ̀ Yorùbá kò má síbì kan tó ṣe farasoko sí mọ́. Gbogbo ẹ̀ máa ń ṣe jọjọjọjọjọ ni. Gbogbo ẹ̀ máa ń gbóná jọjọjọ ni. Yorùbá land under siege. Wọ́n mà ti fún wa ní àkámọ́ gidi. Àkámọ́ gidi mà leléyìí. Àbí kí leléyìí tá à ń wò yìí, kí la rí yìí ná? Ẹ gbọ́, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ṣé bẹ́ẹ̀ ṣe ń wò yìí, bó ṣe ń lọ yìí, ẹ ní sọ̀rọ̀, ó dáa, ẹ ní dìde wípé ẹ má jẹ́ ká dúró de ẹni tó fẹ́ ṣúwájú, ẹnìkan ló fẹ́ líìdì. Kí wọ́n para ìlú tán? Ṣé kí wọ́n para ìlú tán ni? Ìbéèrè ni o. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀, wọ́n mọ̀ ara kan tá a ti sọ sẹ́yìn nìyẹn wípé wọn kì í fẹ́ kí ẹ̀yà míì kó darí nínú ìlú yẹn. Nígbà tá a dẹ̀ ti wá mọ̀ yẹn, kí la wá ń waste àsìkò wa fún? No, kí lẹ ń fi àkókò ará ìlú, kí lẹ fi ń ṣòfò fún? Ẹ̀yin adarí, Ààrẹ Tinubu kí ló dé, kí ló ń ṣẹlẹ̀? Ibo lẹ́jọ́ dì sí? Ìkóríta ibi tá a dé yìí kò ṣe ń fararọ́ mọ́ o. Ó ti le gan ni o. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ o. Wọ́n ní àwọn ò ní ransom kan táwọn fẹ́ san o. Wọ́n ní àwọn ò ní dúnàádúrà o. Wọ́n kọ̀ jálẹ̀ o. Ìròyìn ẹ̀ ó ti wà ń ta o. Ilé ìgbìmọ̀ aṣòfin, àwọn aṣojú ṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní àwọn ò san ransom kankan. Wọ́n ní àwọn ò san ransom wípé kò sí owó kan báyìí táwọn fẹ́ san. Àwọn ọmọ ọlọ́mọ tó wá wà ń bẹ̀ ńkọ́? Ẹgbọ́ ìyẹn ènìyàn wa, àwọn ọmọ lámọ́ kò lè yan. Ẹ ṣàánú ajé. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n ti gérí, wọ́n ti gé gbogbo ẹ̀ nínà òtó nínà fún àwọn ọmọ wọ̀nyí ní abẹ́ wọn. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní àwọn ò ní san owó kankan o. Àwọn ò ráyè àti dúnàádúrà o. Bóyá Adélábù pẹkẹlẹ mẹ́sàn-án dúnàádúrà àbí kò ní dúnàádúrà ní tàbúrò ẹ̀ á máa wò. Ṣùgbọ́n ọmọ kò lè yan ọmọ mẹ̀kúnnù, wọ́n láwọn ò lè dúnàádúrà wípé àwọn ń wá gbogbo ọ̀nà bí àwọn ṣe máa gba àwọn victims yẹn. Àwọn wá gbogbo ọ̀nà bí àwọn ṣe fẹ́ gba àwọn tí wọ́n jí gbé ni, ṣùgbọ́n àwọn ò ní dúnàádúrà. Báwo lẹ ṣe fẹ́ ṣe o? Torí àwọn tó wà nígbó wọ́n wà ń bẹ̀. Wọ́n ti ń wọnú ìlú wa, wọ́n ti wá ń jí àwọn èèyàn gbé lọ́sàn-án lóru. Nígbà tá à ń sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ní Òṣogbo ní ilẹ̀ Yorùbá ní ọdún kọjá tí wọ́n lọ sí ìlú Akínlàlú, tí àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n wọ ìlú Akínlàlú lọ tí wọ́n lọ pa àwọn èèyàn. Ṣé ẹ ti wá rí arákùnrin tí wọ́n mú lẹ́ni? Àbẹ́ ẹ̀ tí rí, ṣé ti rí fídíò yẹn? Bó ṣe wọ aṣọ ológun ló wọ aṣọ Àmọ̀tẹ́kùn. Tẹ́ ẹ bá ṣe àkíyèsí, aṣọ funfun kan wà ń bẹ̀, bóyá ti road safety àbí VIO ní Fúlàní. Gbogbo àwọn yẹn ó pa wọ́n ló wọ̀ àbí wọ́n pín fún.
báwo ni aṣọ àmọ̀tẹ́kùn ṣe dọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá ṣe àkíyèsí ṣòkòtò yẹn wọ́n gé rán ni ṣé ó gbà á lọ́wọ́ wọn ni aṣọ VIO àbí road safety white tó wà lọ́rùn ẹ̀ yẹn ṣe ẹni tó ní ṣó pa á ni àbó kidnap ẹ̀ ní ìlú Òṣogbo à ń sọ fún wa wípé gbogbo ilẹ̀ Yorùbá pátá ni wọ́n ti wà kò sí ibì kan tí wọn ò sí ẹ máa wò ó mo mọ̀ pé àwọn èèyàn wa ẹ̀ ti rí lẹ́nu aṣọ army aṣọ àmọ̀tẹ́kùn aṣọ VIO gbogbo ẹ̀ ló pé sí àtolóńdè àti gbẹ́kúdè àti àwọ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́rùn okay o. báwọn Ọlátúndé ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun lórí TikTok akínyìn ẹ káàbọ̀. That one is not clear. Bàbá mi ẹ ṣeun. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ sọ fún wa Fúlàní tí wọ́n mú yìí aṣọ funfun tó wà lọ́rùn ẹ̀ ṣé ti VIO ni àbí ti road safety òun nìkan ó wọṣọ army ó wọṣọ àmọ̀tẹ́kùn ó wọṣọ road safety àbáṣọ ó ti wọ̀ kan náà brown lórí ẹ̀ ibo ló ti rí wọn Fúlàní báwo ni aṣọ àmọ̀tẹ́kùn ṣe dé ọrùn Fúlàní adẹ̀ ń sọ nígbà tí wọ́n ya wọ ìlú Akílàlú lọ́dún kọjá báwo ni àwọn Fúlàní Miyetti Allah báwo ni wọ́n ṣe rápálá wọ inú iṣẹ́ àmọ̀tẹ́kùn ẹ wo nǹkan tí wọ́n padà wá sọ àmọ̀tẹ́kùn dà nílẹ̀ Yorùbá àmọ̀tẹ́kùn ò wá rójú kò wá ráyè mọ́ pẹ̀lú ọwọ́ tí wọ́n fi mú ẹ wo arákùnrin yìí bí oògùn ṣe ń jábọ́ lọ́wọ́ ẹ̀ ni olóde ń jábọ́ ni ìfúnpá ń jábọ́ ní ilẹ̀ Yorùbá adẹ̀sọ́ wípé ogun ti wọlé ẹni kò sógun ṣé kìí ṣogun leléyìí báyìí ṣé ẹ mọyì àwọn tí eléyà ti jí gbé ẹ mọyì àwọn èèyàn tá ti pa ẹ mọyì ẹ̀mí tá ti bọ́ lọ́wọ́ arákùnrin yìí báyìí níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo ní kí ló dé tí gbogbo yín tẹ́ ẹ fẹ́ fi ìbò 2027 tẹ́ ẹ fi gbẹ̀mí tọ́ lẹ́nu ará ìlú bí wọ́n bá dẹ̀ mú wọn ọlọ́pàá bọ́ mú wọn dé àgọ́ ọlọ́pàá àtẹ̀ǹkùlé ni wọ́n ti fi wọ́n sílẹ̀ ṣé àwa ẹ̀yà tó kù ṣé à kì í ṣe èèyàn ni tó yẹ pé Fúlàní nìkan
ló ń ṣe bó ṣe wù wọ́n nínú ìlú yàtọ̀ sí àwọn tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n á kó wọn wọgbó. Àwọn tó wà láàárín ìlú gan wọ́n ń ṣòro bí agbọ́n lójoojúmọ́ ni. Àwọn tó wà láàárín ìlú mo máa ń sọ pé wọ́n wà more dangerous ju àwọn tẹ́ ẹ̀ wò nínú igbó yẹn. Wọ́n wà nínú ìlú, wọ́n ń tà, wọ́n ń rà, wọ́n ń lọ, wọ́n ń bọ̀. Àwọn ní fọ́mátì wọn, àwọn ní agbódegbà wọn. Gbogbo ibi tó lúkálukú ń rìn sí gbogbo ẹ̀ ni wọ́n mọ̀. Ìdí tá a fi sọ fún wa pé a ní Yorùbá bí tá a bá dé yìí ọ̀rọ̀ yóò ṣe máa dákẹ́ wò mọ́ o. Ọ̀rọ̀ yóò ṣe máa dákẹ́ wò mọ́ o, ti lọ fá o. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn láàárín ìlú. So èèyàn ò lè jí láàárọ̀ báyìí kó múra fún ọmọ ilé ìwé mọ́ pé òun mú ọmọ ẹ lọ sí ilé ìwé. O ò lè jí báyìí kó ní ilé ìwé yá mọ́ o. Àárọ̀ kùtùkùtù wọ́n ti wà lọ́nà ní ìlú tó lọ́ba tó ní ìjòyè. O ò dẹ̀ ní rí ọlọ́pàá, o ò ní rí ológun, o ò ní rí àmọ̀tẹ́kùn, o ò ní rí ẹlẹ́ṣọ́ ààbò kankan tí wọ́n fẹ́ dóòlà ẹ̀mí àwọn ará ìlú. Ṣé bí a ṣe fẹ́ bá a lọ lélẹ́yìí? Ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà nílẹ̀ Yorùbá? Gbogbo èyí tẹ́ jẹ́ adarí, gbogbo lọ́balọ́ba, gọ́vnà Ọ̀ṣun, a rí ìròyìn lọ́sàn-án yìí wípé ẹ ní ẹ máa kó dúróònù síta. Ó dà bóyá ètò tá a ṣe lọ́sàn-án bí ó dọ́dọ̀ wọn torí mo mẹ́nu bà wípé níbi tí a wà yìí kò sí ìletò kan sí ìletò tí kò yẹ kó ní drone látẹ̀ tí fi máa wo gbogbo agbègbè àti àwọn inú igbó. Irú ìmẹ̀sí ilé tí wọ́n rìn kí wọ́n tó lọ rí àwọn Fúlàní ẹ̀ lórí àpáta. Tí drone bá wà láti ìgboro ni wọ́n ti fly drone yẹn tí wọ́n á dẹ̀ fi mọ ibi tí wọ́n wà. Technology ti wà lóríṣiríṣi. Ṣùgbọ́n kí lẹ fi owó security vote tí wọ́n fún yín? Ẹ̀yin gọ́vnà, owó ètò ààbò tó ń dọ́wọ́ yín ẹjọ́ kí lẹ fi ń ṣe? Kí lẹ fi ń rà? Kí lẹ fi ṣe sínú ìlú? Àsìkò rèé o láti kó gbogbo ẹ̀ jáde. Àtẹ̀tẹ̀ ti ná jẹ, àtẹ̀yẹ tó ṣẹ́kù, ẹjọ́ ẹ dákun ẹ bá wa kó jáde. Ọ̀rọ̀ ètò ààbò inú ìlú yìí ó túbọ̀ ń peléke sí ni. Kàkà kí ewé àgbọn kó dẹ̀ kókókó ló ń le sí lójoojúmọ́. A lè kọ́wọ́ gbéra ká máa wo báyìí kí wọ́n dẹ̀ pa ará ìlú tán. Ṣé bí a ti fẹ́ máa bá a lọ leléyìí? Gómìnà Ọ̀yọ́ Ṣèyí Mákindé ẹjọ́ bo lẹ bá ọ̀rọ̀ àwọn ọmọ wọn dé. Àwọn ọmọ tí wọ́n kó àwọn ọmọ iléèwé bo lẹ bá ọ̀rọ̀ wọn dé o. Torí a rí ìròyìn lọ́sàn-án yìí náà tí àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àwọn kọ̀ jálẹ̀ wípé àwọn ò lè dúnàádúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí látàrí àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé. Ó dà báwo lẹ ṣe fẹ́ ṣe? Ibi tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá gbẹ́fẹ́ gbégbà àníkẹ́ ẹ ṣáà ti bring back our children. Ẹ ṣáà mú àwọn ọmọ wọ̀nyí jáde, àwọn la nílò. Ẹ mú wọn jáde láàyè. Ẹ dákun ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Nǹkan máa ń bàjẹ́ lójoojúmọ́. Nǹkan ò máa fararọ̀. Yorùbá land under siege. Inú ìgbèkùn mà nílẹ̀ Yorùbá wà. Wọ́n mà ti rọ̀gbà yí ilẹ̀ Yorùbá ká. Kì í máa ń ṣe ní láti ń sọ ọ̀rọ̀ yìí láti ń nọgu ọ̀rọ̀ yìí. Kó tó di wípé ó débi tó délé ní láti ń sọ o. Wípé ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà ká rọ̀gbà yí ilẹ̀ Yorùbá ká. Gbogbo bọ́dà wa kí ẹlẹ́ṣọ́ ààbò kó wà ń bẹ̀, aṣọ́gbó kó wà ń bẹ̀, gbogbo ẹ̀ kó wà ń bẹ̀. Ṣùgbọ́n ẹ̀ dáhùn. Ẹ fetí paraba. Ìbò lẹ ń lé mú kiri. Ṣé bí àwọn èèyàn ni ó fẹ́ dìbò? Ṣé bí àwọn èèyàn lẹ fẹ́ darí 2027 àbí ghost lẹ fẹ́ darí ni? So tí wọ́n bá para ìlú tán àwọn òwò gan lẹ fẹ́ wá darí ní 2027 o àbí àwọn tẹ́ lọ ń kó wọn lé wọ̀nyí. So àwọn ni wọ́n fẹ́ wá darí o àbí àwọn ló fẹ́ ṣe ètò ìlú? Òṣogbo lẹ ń wò yẹn. Mo ṣètò kan nìkan bí oṣù tó kọjá arábìnrin kan ké gbàjarè síta ní Òṣogbo wípé òun ti window òun ni àwọn agbésùnmọ̀mí wà ní agbègbè àwọn. Mo rí àwọn èèyàn tó ń sọ ní under comment section ní Facebook wípé irọ́ ni kò sí kan tó ṣẹlẹ̀. Ó ti wá ń ṣẹlẹ̀ báyìí. Gbogbo ìgbà tí a fi ń ké gbàjarè tá a mú àwọn ìròyìn yẹn wá kó má lè dé ibi tó lè dé yìí. Tá a bá gbọ́ nǹkan kan tàbí tá a bá rí a sáré pé àkíyèsí wa sí wípé agbègbè báyìí o àwọn agbésùnmọ̀mí wà ń bẹ̀ o. Ẹ jẹ́ ká wá ètò ààbò tó kẹ́sẹ̀ járí lórí ilẹ̀ Yorùbá
ká fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn inú igbó irú ìgbésẹ̀ tí àwọn ọlọ́dẹ gbé ní òkè ìmẹ̀sí ilé yẹn ìgbésẹ̀ tó dáa ni ṣùgbọ́n nǹkan tó wà lọ́wọ́ wọn kò kájú àwọn agbésùmọ̀mí lóòótọ́ wọ́n rí àwọn méjì mú àwọn méjì tí wọ́n rí mú yẹn ọlá wípé kì í ṣe àwọn ẹhànnà tó kó irinṣẹ́ gidi sọ́wọ́ yẹn ni tó bá jẹ́ wípé àwọn ni kí la mọ̀ tí kò bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin gọ́vnà níbi tá a bá dé yìí bó jẹ́ pé bíbẹ̀ ni bó jẹ́ pé a máa bẹ̀ yín ni ẹ dákun àwọn owó security vote ẹ kó síta ẹ fi ró àwọn ọlọ́dẹ ẹ fi ró wọn lágbára kí wọ́n tẹ ẹ̀ lè takútú bí agbésùnmọ̀mí bá wọnú nítorí àìsàn pé wọ́n fẹ́ wá wọnú ìlú wọ́n ń wọnú ìlú wọ́n ti wà láàrin wa wọ́n ti bá wa ń gbé àwa ló wá kù báyìí bá a ṣe fẹ́ gbáradì bí a ṣe máa wá kojú wọn lókù pé kò sí ogun yẹn ẹtútọ́ ẹ̀dànù ogun ti wà ogun wà ó gbéjòkó ti wà ní báyìí èyí láti rí o a sọ lórí ètò lánàá wípé èyí tá à ń ṣe yìí la rí àmọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tílẹ̀ bá mọ́ ní déédé aago 7:30 àárọ̀ yìí ní ti ọ̀rọ̀ Adélabú ṣẹlẹ̀ Òṣogbo nìyẹn tí wọ́n mú ẹjọ́ báwo ni àní aṣọ ẹlẹ́ṣọ́ ààbò 3 báwo ló ṣe dé ọrùn agbésùmọ̀mí báwo ló ṣe dé ọrùn ẹni tó ń rìn kiri nínú ìlú ó ti bá wọn ṣe agídí àníṣe ibi tá a bá dé ẹ má bójú àánú wò wọ́n mọ́ ẹni tí ẹ kẹ́ ẹ ti rẹ́ ní ìfàsẹ̀ kẹ́ ẹ ti yẹ ọwọ́ ẹ̀kan kẹ́ ẹ yẹ ẹsẹ̀ ẹ̀kan dànù torí pé mo ní pé arákùnrin yẹn wọ́n gbé wọ́n ti wọnú mọ́tò ó ń gbára ẹ̀ wọ́n ti wọnú mọ́tò ó ń gbára ẹ̀ lẹ́ni tẹ́ ẹ ti wá kù wọ́n tẹ́ ẹ wá kóńdó tẹ́ ẹ jọmọ́ gbogbo àwọn jọ́ìntì ara ẹ̀ yẹn tí gbogbo ẹ̀ máa dẹ̀ adúrú ẹ̀yìn ọkùnrin tó wà ń bẹ̀ yẹn wọ́n ti wọnú mọ́tò ó ń gbára ẹ̀ wọ́n ti wọnú mọ́tò ó ń gbára ẹ̀ àsìkò tá a fẹ́ máa bá wọn ṣeré kọ́ lélẹ́yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ò lè sọ pé kí ló dé tẹ́ ṣe nǹkan fún wọn níbi tá a bá dé yìí torí a ò lè kọ́wọ́ gbéra ká máa wò kí wọ́n dé para ìlú tán tẹ́ ẹ bá wá mú wọn ẹ máa wá bá wọn máa ṣeré àsìkò eré kọ́ lélẹ́yìí o anybody tí ọwọ́ bá ti bà ẹ ṣe kinní yẹn fún wọn ẹ ṣe fún wọn tààràtààrà kí ló dé ṣe bí orí ilẹ̀ wa láwa ṣé àwa la lọ bá wọn ni ṣe bí àwọn ló wá bá wa Elédùmarè máa ṣàánú fún wa báyìí o àní ibo lẹ́jọ́ dé sí ẹ̀yin gọ́vnà ẹ̀yin rẹ́ẹ̀pù ẹ̀yin sínétọ̀ ibo lẹ́jọ́ dé sí kí ni àwọn nǹkan tẹ́ tọwọ́ bọ̀ ìlú ò máa fararọ ìlú máa ń gbóná gidi wọ́n ní wọn ò fẹ́ ààrẹ Tinubu níbẹ̀ ṣebí aṣọ kó tó di irú ẹni kó tó di àkókò yìí láti sọ wípé àníṣe wọn ò kì í fẹ́ kí ẹ̀yà míì kó jẹ àdarí tí ẹ̀yà míì bá ti wà ń bẹ̀ wọ́n á rí dájú pé àwọn fi ilé ayé sún ẹnìyẹn wọ́n á rí dájú pé àwọn bá po nǹkan burúkú àwọn po òun náà po ńlẹ̀ yìí o ṣùgbọ́n kó tó di èní láti sọ bí ìgbà tó bá yẹ pé a ti rí fúṣọ̀ ni a rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo 2023 láti ń nọgun ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ká dá dúró bó tẹ̀ yẹ pé ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀ ti wá ṣe pírẹ́sídẹ́ǹtì ó yá wọ́n ní irọ́ ni wọ́n náà fi wọ́n Nàìjíríà òun wá lélẹ́yìí báyìí òun lélẹ́yìí níbo la padà bá dé báyìí náà gbogbo wa àtẹ̀yìntẹ̀ campaign fún wọn àtàwọn tá àtẹ̀ campaign tá à ń pè fún self determination níbo la padà bo ló dé báyìí ìkórí ìtàbọ̀ ni wọ́n gbé wa dé báyìí ààrẹ Tinubu kí ló dé aṣọ àtẹ̀mẹ́nu wọ́n ní gbọ̀ngbọ̀n báyìí la máa rọ́ fún àdìtí a máa pe àkíyèsí a máa ṣàlọ́ o wípé àwọn eléyìí bí wọ́n ṣe ń wọlé ní ìgbà COVID-19 gbogbo ọkàn Dangote pátá tí lockdown wà ni wọ́n fi ń dì wọ́n wọlé ṣé gómìnà àánú òun ò rí ni ṣé ọlọ́pàá àánú òun ò rí wọn ni ṣé bí wọ́n rí wọn kí ni wọ́n ṣe kí ni wọ́n sọ lé lórí ṣé wọn ní àwọn ò rí wọn bí wọ́n ṣe kó wọn wọlé ni tàbí àwọn kọ́sítọ́ọ̀mù ṣé bí ọmọ Yorùbá ni wọ́n fi jẹ kọ́sítọ́ọ̀mù Ọláwálé Adéníyì ṣé bí ọmọ Yorùbá ni ṣé wọ́n ń gbẹ̀gbẹ́ wọn kọjá ni ẹ fi mọ̀ wípé àwọn ilé àwọn ló ní ìlú wọ́n kàn ń gbé wa mọ́ra ni 2027 wá ṣe ó dá o òun la wà yìí o àtẹ̀ tí ìwọ 2027 báyìí o ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wo bí tí wọ́n bá dé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí ará ìlú gbogbo wa lọ̀rọ̀ yìí kan o ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí kò yọ ẹnìkan sílẹ̀ àtẹ tó wà ní àtẹ tó wà lókè òkun àìmọye àwọn tó ti wà lókè òkun tí wọ́n wálé tí wọ́n ti jí gbé nígbà tá a máa rí fọ́nrán yẹn à ń gbọ́ wípé wọ́n ní Amẹ́ríkà ni wọ́n ti wá jẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ yẹn wípé à ń sọ fún wa wípé ara òrókùn ara òrò adìyẹ ni
bóyá ẹ fẹ́ lọ lọ́jọ́ méjì nílé bẹ́ẹ̀ tẹ̀ sọ wípé ẹ ti gba ètò ààbò ẹ sì kí ara yín ẹ ṣe kinní kan àfi gbóyá from airport to yàrá ẹ̀ ní jáde bẹ́ẹ̀ tẹ̀ jáde gan ṣé wọ́n wọlé gbéyàn àbí ṣe ilé ìwé ni wọ́n ti lọ kó àwọn ọmọ ṣé àwọn ọmọ rìn kiri ni ṣé inú igbó ni wọ́n ti lọ kó àwọn ọmọ ni ilé ìwé ni wọ́n ti lọ kó wọn ìyẹn túmọ̀ sí wípé kò sí ibì kan báyìí tí ètò ààbò wà gbogbo ẹ̀ báyìí ló ń gbóná jọjọjọ àwọn tí wọ́n jí kó nílé ìjọsìn ní Èkìtì ní Ẹ̀dà Oníyọ̀ àwọn agbésùmọ̀mí wọ́n fi ròyìn síta o wọ́n náwọn ò gba iye tí wọ́n ń dúnàádúrà wọ́n ní wọ́n kó 10 million fún wọn wọ́n láwọn ò fẹ́ pé 50 million àwọn nílò ẹjọ́ àwọn tí wọ́n jí gbé yẹn kí ni wọ́n ń tà kí ni wọ́n rà ta láṣẹ gan pàtó kí lára nígbà wọn tá à sanwó ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa lórí TikTok ẹ̀yin tẹ́ ẹ send friend request àti accept yín o ẹ káàbọ̀ ètò yìí gbogbo wa lọ́jọ́ kan o ètò ó kàn mí ó kàn wọ́n ni ẹ bá wa máa power tap ẹ má bínú bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan bàbá wa Túndé mo kí yín o bàbá wa Josie King akí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò wa níbi tí gbogbo ẹ̀ dé dúró báyìí gbogbo wa lọ̀rọ̀ yìí kàn gbogbo wa ní ọ̀rọ̀ yìí jọ kàn báyìí lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ̀yin tẹ́ ẹ máa ń béèrè pé ṣé kò tí ì dé ti dé kò síbi tó dé ṣé ẹ rí àwọn ọmọ tí wọ́n ń kó jáde nílé ìwé lánàá nílé lẹ́kọ̀ọ́ ní Ìbẹ̀jú Lẹ́kì tí àwọn èèyàn lọ ń kó àwọn ọmọ wọn jáde gbogbo àwọn oníbólà onímíkra tẹ́ ẹ̀ rí wọ̀nyẹn ara wọn náà ni wọ́n kọ̀ fìyẹn wọ́n fi bojú ni ìjọba ìpínlẹ̀ Èkó nìkan bí oṣù bíi méjì sẹ́yìn àrí wọn tí wọ́n ń kó àwọn onímíkra àwọn oníbẹ́gàsì ó ti dìgbà kó ti rọlẹ̀ ṣùgbọ́n àti wá rí lẹ́ni báyìí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn padà tí wọ́n ti ń kó wọn mo sọ ńgbà tí mo rí ìròyìn yẹn wípé gbogbo ìpínlẹ̀ pátá ló yẹ kí wọ́n ti ṣe nǹkan tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn gbogbo inú ìlú pátá gbogbo àwọn tí wọ́n kó wá ní nọ́ọ̀tì tí wọ́n náà wọ́n ń tọrọ owó àtọmọ àti ìyá àti bàbá yẹn gbogbo wọn pátá ló yẹ kẹ́ bọ́ńdù ẹ kó wọn ẹ palẹ̀ wọn mọ́ kúrò láàrin ìlú wọn ò wúlò wọn ń dọ̀tí inú ìlú ni ẹ palẹ̀ wọn mọ́ àwọn gọgọgọgọ ní alábọ̀dé àtobìnrin wọn àtọkùnrin wọn àtọmọdé àtàgbà tẹrò bóyá wọn kàn ń tọrọ bárà wọn ò tọrọ bárà wọn ń wọlẹ̀ ni alámì ni wọn íńfọ́mátì ni wọn wá ń wọlẹ̀ ni àwọn gọgọgọgọ ní eku ẹ̀dá àwọn gọgọ ní ìkà tó jẹ́ wípé àwọn tó wà nínú gbóyà àwọn ló ń fún wọn lọ́wọ́ báwo ni wọ́n ṣe ń wọnú ìlú wa freely wọ́n ní fọ́mátì ṣé ẹ wá rí àwọn tí wọ́n ń ṣe garawa díbàsíà onímíkra oníbólà àwọn tó ń tọrọ owó tí wọ́n máa ṣe bí para wọn ò yá yẹn irọ́ ni wọ́n pa o kò síbì kan tó dùn wọn tẹ́ ẹ bá já ọrẹ́ tì wọ́n ẹ rí pé ẹsẹ̀ wọn máa fast ibi èyí tó sọ pé ẹsẹ̀ ń dùn kò yarọ kò sí ọ̀kan tó ṣe wọ́n o àjẹ́ńdà Fúlàní ni gbogbo wọn pátá iṣẹ́ kan ni wọ́n wá ṣe o sòtẹ́ bá wá ń béèrè wípé ẹ wo ṣe bí nọ́ọ̀tì ni ṣe bí òkè ọya ló ti ń ṣẹlẹ̀ kí ló wá kan àwọn ọmọ Yorùbá pẹ̀lú pé ó ṣẹlẹ̀ lókè ọya ó ti kàn wá báyìí súnkàn gírí ó ti súnkàn wá à ń sọ lórí ìkànnì yìí tí mo ti ń ṣe àwọn ètò wọ̀nyí ó ti lé lọ́dún 4 síbí tí mo ti ń sọ wípé gbogbo ilẹ̀ Yorùbá pátá àwọn kinní burúkú wọ̀nyí wọ́n ti wọlé a dẹ̀ máa mú fídíò wá kí wá ní àwọn gọ́vnà kí ni wọ́n ṣe lé lórí gbogbo ìpàdé tí àwọn gọ́vnà máa sọ wípé àwọn lọ kíní kan sọ̀mìtì kíní kan fórọ̀mù south west kíní gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ní ṣíàmánù kíní kan ní ṣíàmánù wọn tí wọ́n á kó sí Kampala wọ́n á kó sí agbádá wọ́n á lọ kí ni àbọ̀dé ẹ̀ báyìí gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá ni o wọn padà wá wúlò báyìí o gbogbo ìpàdé tí wọ́n lọ up and down yẹn kò padà wúlò irọ́ ni wọ́n pa àṣírí wọn ti tú àṣírí àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá ti padà tú báyìí torí gbogbo ìpàdé tí wọ́n ń lọ yẹn wọn ò lọ lásán o wọ́n ń gba owó ẹ̀ o owó ìpàdé tí wọ́n ń lọ yẹn wọ́n ti ń gbà o ní àpò gọ́fìmẹ̀ntì ní ìjọba ìpínlẹ̀ so wọ́n kàn ń waste public fund wa ni wọ́n ń waste woman resources wa gbogbo ẹ̀ ni wọ́n ń waste dànù wọ́n yọ owó onírú wọ́n yọ owó aláta wọ́n yọ owó aláwáǹsì lọ́tún lọ́sì kò sb lọ́wọ́ pé ṣé owó oṣù wọn ni wọ́n ti ń lọ àwọn ìpàdé yẹn irọ́ ni o nínú owó tó yẹ kó ti fi pèsè tó ààbò sórí ará ìlú wọn náà wọn lọ ṣèpàdé ìpàdé tí àwọn lọ́balọ́ba lọ ṣe lọ́dọ̀ Fubara máma tẹ́ mẹ́nu ní oṣù tó kọjá wọ́n lọ ọ̀dọ̀ Fubara wọ́n lọ ṣèpàdé ní Port Harcourt wọ́n ní ètò ààbò làwọn bá lọ ẹjọ́ ètò ààbò tẹ́ ẹ lọ ṣèpàdé ẹ lọ́dọ̀ Fubara ní Port Harcourt kí ni èrè ẹ̀ báyìí
àárí o tó tó yẹ pé ìpàdé yìí yẹn ó so èso rere ni ìlú ò ní dàrú bó ṣe ń dàrú yìí kò sí ìpínlẹ̀ náà ní ọ̀sẹ̀ tá èní ní ọjọ́ Wednesday ọjọ́rú láti ọjọ́ ajé dibi tí a ń sọ̀rọ̀ báyìí kò sí ìpínlẹ̀ náà tí wọ́n fọwọ́ bá ṣé Èkìtì ni Oǹdó ni Ògùn ni Ọ̀yọ́ ni Ọ̀ṣun ni gbogbo ẹ̀ ló ń gbóná báyìí kẹ́ ẹ fi wá mọ̀ wípé wọ́n ti wá gbé jòkó wọ́n ti jòkó tì wá eléyìí kì í ṣe ọ̀rọ̀ Benue State o tẹ́ ẹ bá ṣe àkíyèsí báyìí pé Benue State àbí Òkè Ọya yẹn ó dẹ̀ pọ́n títí ó ń lọlẹ̀ ní torí pé ìròyìn ò tẹ́ ẹ wá pọ̀ tó ti South West mọ́ báyìí bàbá wa kọ́ dẹ̀ máa sọ wípé tó bá yá South North ni àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ọmọ wa sá lọ nígbà tó bá rí ibi sá lọ mọ́ torí wọ́n wá darí sí South West òun dẹ̀ ni wọ́n ń ṣe yìí kéèyàn jí kúrò nínú ilé ní aago 7 bó o mọ̀ lọ school kó di wípé wọ́n wọ́ ọ lọ nínú ọkọ̀ political crisis gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ báyìí torí tí ìbò bá ti ń kù fẹ́fẹ́ ní àwọn nǹkan báwọn yìí máa ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ṣé dandan ni kẹ́ ẹ fi ará ìlú ṣe òṣèlú ni ṣé dandan ni kẹ́ ẹ fi ará ìlú play political ni torí à ń gbọ́ pé wọ́n sọ wípé ẹ̀yin kan tẹ́ ẹ ti wà nínú òṣèlú lẹ ti lọ ń kó wọn wọlé torí voters card Elédùmarè kò ṣàánú fún wa so ará ìlú wọn ò tó yín láti dìbò mọ́ àwọn agbésùmọ̀mí àwọn ìnàkí àwọn ẹhànnà àwọn apààyàn afẹ̀míṣòfò yìí lẹ ti lọ ń kó wá èyí tí Buhari kó wọlé à ń gbàdúrà à ń wá ọ̀nà láti rí pé kí wọ́n kó wọn padà kí wọ́n pa wọ́n rẹ́ ẹ ti lọ ń kó mi wá ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ Ṣèyí Mákindé kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ lọ gbé Gúnmi wá ní mẹ́nu kúrò lórí yín o ẹ̀yin tẹ́ ẹ gbé Gúnmi wá lọ́yọ̀ọ́ ó yẹ kí DPO kọmíṣánná Ọ̀yọ́ ó yẹ kó ti pè yín o ẹni ẹjọ́ láti jẹ́ o ẹni kí wọ́n má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ gbé wọn lọ ilé ẹjọ́ ṣèbí fídíò yín wà ń ta kí ni wọ́n ṣe ilé ẹjọ́ fún ṣé wọ́n ṣe fẹ́ràn ṣé wọ́n ṣe fún ajá àtọ̀lẹ́dẹ̀ ni ṣèbí fídíò yín wà ẹ wà ń bẹ àbẹ́ ẹ̀ sí ń bẹ̀ ẹ gbé Gúnmi wá àbẹ́ ẹ gbé Gúnmi wá kí ni nǹkan tẹ́ ẹ jọ sọ pẹ̀lú Gúnmi Ọ̀yọ́ ń pè ọ́ gbogbo yín pátápátá àkọọ́dù kí ló ń ṣẹlẹ̀ nínú àkọọ́dù o ṣe é rójú ayé wọn lóde àní gbogbo wọn ẹ̀sìn ni wọ́n fẹ́ lò fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ló ti ń rẹ̀dí mọ́ gbogbo yín yẹn ṣé ẹ ti rí wọ́n ti fìjà ń pẹ́ ẹ̀ta nínú ẹgbẹ́ wọn ń bẹ̀ nígbà tá à ń sọ wípé ṣé ọ̀rọ̀ ká dá ẹgbẹ́ sílẹ̀ tàbí kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ olóṣèlú ṣóun ló wà ńlẹ̀ yìí ni no àwọn tó wà ń bẹ̀ gan wọn ò tí ì rí kankan ṣe sí ajẹ́ pé ìjẹsẹ̀ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ kí lẹ fẹ́ ṣe sí kí lẹ fẹ́ ṣe sí wọ́n ní ìṣòro 20 ọdún ni wípé kò ṣeé fi ọjọ́ méjì túnṣe kò ṣeé fi ọdún méjì túnṣe ṣé ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé ẹ̀yin lè fẹ́ wá túnṣe ẹ ǹlẹ́ àbẹ́ ẹ ti rí túnṣe ni ẹ má tan ará ìlú mọ́ níbi tá a bá dé yìí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe yẹn mo rí eléyìí tí wọ́n ṣe ní Enugu wọ́n ṣe ní Imo State wọ́n ṣe kákàkiri ní South East ẹjọ́ kí ló ṣe wá ní South West o kí ló ṣe ilẹ̀ Yorùbá o Ọ̀ṣun Èkìtì Oǹdó Ọ̀yọ́ Lagos State Ogun State ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe kákàkiri Nàìjíríà láti lè fi àwọn ọmọ tí wọ́n jí kó sílẹ̀ ẹjọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá ló yẹ kó ti gbóná jù ni kì í ṣe ilẹ̀ Yorùbá ló yẹ kí wọ́n ti fún ọ̀já ẹ̀ gidi jù ni so ẹ̀yin olùkọ́ tẹ́ wà lóńdó kò kàn yín àbí mọ̀kànmọ̀kàn ni so ẹ rò bí a kò ní kàn yín ó dáa ẹ fọwọ́ lérò kẹ́ ẹ máa wo ẹ̀yin tẹ́ wà lẹ́kìtì kò sólùkọ́ níbẹ̀ ẹ ní headmaster kò sí public school ńbẹ̀ kò sí àwọn NUT ní Èkìtì so ẹ̀yin náà ẹ̀ ní sọ wípé káwọn ọmọ jáde kí wọ́n protest àbí àwọn ọmọ tó wà ńbẹ̀ yẹn wọ́n sọ fún yín pé orí tiwọn làwọn ti fẹ́ dá dúró ẹ mọ̀ pé àwọn kinní burúkú wọ̀nyí ẹ mọ̀ bí wọ́n ṣe operate o ṣé ẹ mọye ilé ìwé tí wọ́n ti jí àwọn ọmọ kó ní Òkè Ọya ṣé ẹ mọye ilé ìwé tí wọ́n ti jí wọn kó tó pé wọn ò kí ń kó wọn sílẹ̀ tán ṣíbọ́gẹ̀ wọn ò péjè ní eléni wọn ò rìlíìsì wọn pé di bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti di ìyálé ilé sí abẹ́ àwọn ajínigbé wọ́n ti ń bí agbésùmọ̀mí míì àwọn sẹ́ẹ̀tì ọmọ Gúnmi wọ́n ti ń bí wọn jọ dìtà fi ń sọ nìyẹn wípé gùdùgbẹ̀ tó ń mì lókè yìí
tó bá máa já òun ló ń já yìí o àdẹ̀yẹ̀ṣẹ̀ máa sọ ẹgbẹ́nu yín sọ́hún kí lẹ mọ̀ kí lẹ ẹkọ̀ fẹ́ ní ń pe ogun ẹfẹ́ ní ń yaran sọ́bẹ̀ ẹfẹ́ ní ń ṣe kinní kan òun rèé ojú everybody ti ń clear báyìí gbogbo ẹ̀yin aṣíwájú bloggers aṣíwájú beggars where are you níbo lẹ wà ẹ̀rí kan tó ń ṣẹlẹ̀ ọjọ́ kìíní àná èébú lẹ̀ ń bú o ẹ má dá wọn lóhùn afẹnugba nation afẹnugba kinní kan òun rèé o aṣọ o níbo lẹ padà bá yàrá wọ̀ báyìí níbo lẹ padà bára ìlú dé o ní ìgbà tá à ń pariwo èébú lẹ̀ ń bú o mo tẹ̀ rí fídíò ọba ńlá Elizabeth so APC ti ń ṣe kinní yẹn fún ẹ̀yin náà ni ìjọba dà wọ́n ń ṣe iṣẹ́ lọ gidi lábẹ́lẹ̀ kí ló fariwo kí ló fa ẹkún ẹjọ́ ẹ wọlé àwọn ọmọ tí wọ́n jí gbé olówó on board báyìí ẹ má distract ara ìlú ṣe rí eléyìí tẹ̀yìn sọ yẹn ẹ lọ bá wọn ní bóyá airport ni àbí kẹ́ ẹ lọ bá wọn ní támákì ibi tẹ́ bá gbé mọ́tò yín sí kí wọ́n lè gbé sílẹ̀ ẹ̀yin yìí lẹ́ ń fẹnu lẹ́ fi ń ba gbogbo àwọn nǹkan tá à ń ṣe jẹ́ tẹ́ ń sọ wípé iná wà irọ́ ni wọ́n ń pa the same Ọbalá Elizabeth ló wá ń gbà kan wípé wọ́n jí àwọn ẹbí kan gbé lóògùn state wọ́n gba ṣẹpẹlẹ owó wọ́n fẹ́ lò tó 2 months ní abẹ́ àwọn ajínigbé mo ṣètò yẹn ń gbà yẹn tí Ọbalá Elizabeth sọ pé irọ́ ni wọ́n ń pa tó gbé fídíò bàbá gbàgede ìmọ̀ síta torí mo wà lára àwọn tó jáde tó sọ̀rọ̀ fún wípé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ni wọ́n sọ wípé wọ́n àti ẹ̀ ó ní wọ́n àti ẹ̀ ni kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé wọ́n ti wọ́n àti ẹ̀ báyìí olùkọ́ tí wọ́n gé lórí yẹn acting náà ni no Ọdúnládé àti Fẹ́mi ni ṣé wọ́n àti ẹ̀ náà ni àwọn ọmọ àti principal tó wà ń bẹ̀ yẹn náà ṣé wọ́n àti ẹ̀ ni a ní ìkà ní gbogbo yín torí pé nǹkan tí ẹ fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n torí wípé ẹ̀ ń rí jẹ nídìí òṣèlú ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n Ọbalá Elizabeth mo fi àkókò mo fi dárúkọ ẹ̀ òun ló máa ń ṣe irú fídíò yẹn irọ́ ni wọ́n ń pa wọ́n fẹ́ bà ìjọba Tinubu jálẹ̀ irọ́ ni wọ́n ń pa àwọn tí ẹni tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn o òun gbọ́ fúnra rẹ̀ ọmọ Ògùn state ni o wọ́n jí àwọn ẹbí kan gbé ní Ògùn state ní ọdún tó kọjá ní àbí about 2 years ago ó ní irọ́ ni wọ́n pa ó ní wọ́n á tiẹ̀ ni ó ní kò ṣẹlẹ̀ ó ní òun pe ọlọ́pàá DPO kọmíṣánná ọlọ́pàá ó lóun pé kí wọ́n lọ investigate orí channel yẹn ẹni tó ṣètò yẹn wípé irọ́ ni wọ́n pa so ṣé ó ti wá ń dòótọ́ báyìí àbí orí irọ́ náà ni wọ́n ṣe wà ó máa clear lójú everybody by the time tó bá máa ṣe tán pẹ̀lú everybody ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò yọ olówó sílẹ̀ kò yọ tálákà sílẹ̀ kò yọ ẹni tó ní nǹkan kan gan sílẹ̀ everybody ló kàn tẹ́ bá pẹ́ gbogbo wa lọ̀rọ̀ yìí kàn everybody ni lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí àwọn èèyàn ló wà nílé wọn ilé tí wọ́n fẹ́ǹsì wọ́n wọlé wọ́n wọ́ wọn lọ ní estate Godi estate tó wà ní Ògùn state ibẹ̀ ni wọ́n ti jí ẹbí mẹ́ta gbé lọ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n wọnú estate kẹ́ ẹ fi mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ mẹ̀kúnnù nìkan Adébáyọ̀ Adélábù Pẹ̀kẹ́lẹ́ Mercy ó ti kọ̀ òun náà àbí kò kàn ṣe bí ìgbà tá à ń sọ wọn dáhùn àwọn tẹ̀ wà ní mínísítà tẹ́lẹ̀ wọ́n ti ní mínísítà yẹn bó ti sún àwọn pé gómìnà ló ti kù wọ́n ń pààrọ̀ ẹni àfi bí ìgbà tó bá ní èèyàn ń pààrọ̀ aṣọ ọdún wọ́n ń pààrọ̀ ipò bẹ́ẹ̀ tó ń pààrọ̀ aṣọ ọdún ni wọ́n èyí tí wọ́n ń ṣe wọn ò rí ṣe wọ́n gbéra pa wọ́n ló di gómìnà gbogbo owó eléyìí tó yẹ kẹ́ ẹ fi ṣe iná ẹ dà papọ̀ ẹ lọ gba tíkẹ́ẹ̀tì ìgọ́vùnọ́ṣìpù ó dà ètò ààbò sí nílùú kò sẹ́nìkan tó sọ̀rọ̀ ẹ jẹ́ bá mi mú Twitter Adélábù Pẹ̀kẹ́lẹ́ Mercy wá níbo ló ti tweet ẹ̀ láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ gbé lọ́yọ̀ọ́ ṣe bí ọmọ Ọ̀yọ́ ni ṣe bó o ní Minister of Power tẹ́lẹ̀ kí wọ́n tó wá gbé Tẹ́dé àbí Joseph Tẹ́dé síbẹ̀ àbí Tẹ́gbẹ́ ó dà bí wọ́n ṣe jí ọmọ gbé ni mo sọ àwọn ọmọ tí wọ́n lé ní 40 tí wọ́n kó ní Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire kí ni Adélábù Pẹ̀kẹ́lẹ́ Mercy kí ló sọ lé lórí
torí wọ́n ń wo wípé ṣé báwọn ọmọ mẹ̀kúnnù ni wọ́n jí gbé jàre. Gbogbo wọn pátá wọ́n gé orí olùkọ́, kò sẹ́nìkan tó yọjú nínú wọn. Ṣé Adélabú Pẹkẹlẹmẹsì àti gbogbo wọn tí wọ́n ní àwọn ń gbé àpótí ìdìbò primary election ni wọ́n ń bá kiri. Ọjọ́ kejì tí wọ́n ṣe ìkọlù ni wọ́n bẹ̀rẹ̀ primary election tí wọ́n lọ ń tò. Gbogbo wọn pátá tí wọ́n ni wọ́n ń bá kiri. Wọ́n make sure pé àwọn ṣe primary election yẹn tán. After 2 weeks 15 days igun kí Ṣèyí Mákindé tó rántí wípé wọ́n mà tẹ̀ ní wọ́n gé orí ẹnìkan ní Ọ̀yọ́ yìí, àbí ẹ̀ gbọ́ ni ń gbọ́ wọ́n ní wọ́n gé orí olùkọ́ kan, ṣẹ̀wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ó ṣẹ̀wá lọ. Omi níní ìyàwó ẹ̀dà ṣé kì í ṣàbíamọ ni? Ṣebí owó ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwọ náà ti ń ṣararin di, àbí Ọ̀yọ́ ló ń bọ̀ yín náà. Ṣé ó ní owó kan tẹ kó sílẹ̀ tẹ́lẹ̀ ni? Owó Ọ̀yọ́ lẹ̀ náà, owó Ọ̀yọ́ lẹ fi ń tọ́ ọmọ yín. Ilẹ̀ Ọ̀yọ́ leléyìí, Yorùbá land ó wà ní under siege. Owó Ọ̀yọ́ lẹ fi ń sanwó ilé ìwé àwọn ọmọ yín. Owó ilẹ̀ Yorùbá lẹ fi ń sanwó ilé ìwé àwọn, lẹ fi ń ra ilé sí Canada, ra ilé sí Europe, gbogbo ibẹ̀. Ṣùgbọ́n nǹkan ń ṣẹlẹ̀ nínú ìlú àgbọ̀n kankan lẹ́nu ìkà ní gbogbo yín, ọ̀dájú abiyamọ. Tẹ̀ kì í ṣe obìnrin, abiagba ni ẹ̀ kì í ṣe abiyamọ. Torí tẹ́ ẹ bá jẹ́ abiyamọ ni, ẹ gbọ́ wípé wọ́n kó àwọn ọmọ kéékèèké, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ara yín dẹ̀ balẹ̀. Tẹ̀ ṣe bí ìpínlẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ní àwọn baálé ilé méjì kan wà, wọ́n ti ń ju ẹ̀ṣẹ́, wọ́n ti ń na ara wọn níbi primary ní ọjọ́ kejì tí wọ́n bẹ́ orí olùkọ́. Ọjọ́ kejì tí wọ́n bẹ́ orí olùkọ́ ni wọ́n ṣe primary election. Wọ́n ti ń bára wọn jà tí wọ́n ń gbó kìtìkìtì báyìí níbi tí wọ́n ti ń kàkàkúkà wọn láti orí 1 wọ́n lọ bá ní 100, from 100 ó di 1000. Wọ́n ti ń nara wọn lé lórí lọ́yọ̀ọ́ ni o. So ẹ wá rò bóyá kò ní padà kan everybody àbí? So àwọn tí wọ́n kàn yẹn, àwọn tó kàn yẹn, wọ́n ṣe Ọlọ́run. Àwọn adarí wa ló fẹ́ẹ̀lì wọn, àwọn ọmọ ọlọ́mọ. Àwọn adarí wa àtọba àtìjòyè àtolóṣèlú wọ́n fẹ́ẹ̀lì wọ́fúlẹ̀. Wọ́n ò fìgbà kankan sọ wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó jẹ àwọn lógún. Torí tó bá jẹ wọ́n lógún ni irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀. Láti bàtà àti ń sọ tí wọ́n dẹ̀ ń rí, kì í ṣe pé wọ́n ò rí. Wọ́n ń jí àwọn èèyàn gbé, ọmọ iléèwé wọn á nà. Wọ́n á ní North, wọ́n á ní Benue ló ti ṣẹlẹ̀. Ṣé Port Harcourt ni? Wọ́n rárá wọn nìyẹn. Ó ṣẹlẹ̀ ní Kwara, wọ́n ní àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ni. Ẹ ti gbàgbé orí ìkànnì yìí, brọ́dà wa tó máa ń darapọ̀ mọ́ wa yẹn, wọ́n ní Kwara yẹn àwọn ara wọn ló yanjú ara wọn níbẹ̀. Ó dá o. Ọ̀yọ́ tó ti wá ṣẹlẹ̀ yìí kọ́ o, Èkìtì ń kọ́, wọ́n yanjú ara wọn náà ni. Ọ̀ṣun náà ń kọ́, wọ́n yanjú ara wọn ni. Sẹ́ríkì Fúlàní àtòwọn àtọmọ ẹ̀ tí wọ́n gba owó ránsọ́ọ̀mù lọ́wọ́ wọn ní Ìjẹ̀rin lóògùn state, ṣé wọ́n yanjú ara wọn náà ni? Sẹ́ríkì kẹ́ ẹ bá pọ̀ wọ́n pè ọ́ ní Sẹ́ríkì, òun tẹ̀ ń gbé àárín ìlú ti ẹ̀ ní àtòwọn àtọmọ ẹ̀ wọ́n ń jí gbogbo ará ìlú wọn ti fẹ́ẹ̀ jí gbé tán. Báàgì báyìí ni ọlọ́pàá lọ gbé jáde nínú ilé wọn tó fi ń gba ransom towótowó, inú yàrá ìdáná wọn ni wọ́n lọ gbé pamọ́ sí. Ẹ̀yin tẹ́ ẹ bá rí fídíò yẹn, ẹ tẹ́ bá rí ìròyìn yẹn nígbà tí mo jù, báàgì tí ọlọ́pàá gbé sọ́wọ́ yẹn, travelling bag tí wọ́n fi ń gba owó ransom ní ìpínlẹ̀ Ògùn, bàbá àtọmọ. Ṣùgbọ́n irú yẹn tí ìjà bá ṣẹlẹ̀ láàrin àgbẹ̀ àti Fúlàní, òun ni wọ́n lọ pé ó gẹ́gẹ́ bí aṣojú wọn. Àwọn Fúlàní àbí àwọn á ní alàgbà wọn leléyìí, ọ̀gá àwọn leléyìí, ó yẹ ẹ lọ bá. Òun ni wọ́n ní kó lọ yanjú oko ẹ̀gẹ́ tí Fúlàní jẹ, wọ́n ná 3000 2000 wá fún àgbẹ̀ tó bá dẹ̀ gbá á ṣẹ̀wọ̀n. Ṣé ẹ mọ̀ yí àwọn bàbá àwọn àgbẹ̀ tó wà ní àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó yẹ kó tó bá ti gbé wọn débẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, wọ́n ní màálùú allegedly, wọ́n ní wọ́n ń kó màálùú fẹ́ yan ọlọ́pàá, ṣé lóòótọ́ ni? Wọ́n ní ẹ̀yin baálẹ̀ kọ̀ọ̀kan ẹ ti gba màálùú lọ́wọ́ wọn. Ìdí tí àgbẹ̀ fi máa ń lọ sí àgọ́ ọlọ́pàá nìyẹn, tágbẹ̀ ò ní padà sílé. Gbogbo yín pátá lẹ pẹ̀lú tẹ́ ń ba inú ìlú yẹn jẹ́. Gbogbo yín pátá nítorí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ. Èló ni wọ́n ń ta màálùú? Nítorí màálùú ẹ̀jẹ̀ lájú kalẹ̀ wọ́n dẹ̀ ń pa ìran yín. Ẹ̀jẹ̀ lájú kalẹ̀ wọ́n ń gé ìran yín lórí. Ẹ̀ ń gba màálùú lọ́wọ́ wọn. Tí wọ́n bá ti wá gbẹ́jọ́ wá, torí arákùnrin kan ti sọ̀rọ̀ wípé àwọn Fúlàní yẹn wọ́n jẹ oko òun, wọ́n jẹ débi wípé kò rí kankan mú jáde. Ìgbà tí wọ́n máa délé ẹjọ́ ńkọ́ àgọ́ ọlọ́pàá, DPO wọ́n ní
màálù kan làwọn Fúlàní tà tí wọ́n kó lé wọn lọ́wọ́ so ọmọ Yorùbá dẹ̀ nìyẹn torí owó ẹ gbèsè yìí Fúlàní ṣe rí bí tẹ́ ti balẹ̀ Yorùbá dẹ̀ ẹ ti bàjẹ́ báyìí ó kọjá rìpẹ́rì gan ó ti wá kọjá àtúnṣe gan báyìí ju wípé kólúkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àbí báwo lẹ ṣe fẹ́ tún eléyìí ṣe báyìí kí lẹ fẹ́ túnṣe nínú eléyìí náà mo bèrè ni o àwọn tó ti kó wọlé yìí sẹ́ báwo lẹ ṣe fẹ́ ṣe é ẹ̀yin tẹ́ ní kọ́ lọ máa fọkàn balẹ̀ ní o 2027 báwo lẹ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ agbésùmọ̀mí ó yá o a fẹ́ gbọ́ lẹ́nu yín o bàbá wa ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ bá wa gbóhùn sókè ẹ má bínú. Ṣe kálẹ̀ o, I'll be very brief. Ogun yẹn kò sí ṣe ní ogun ti wọlé already and ẹ fẹ́ jà o ogun ti wọlé so the best thing ni pé kẹ́ jà ogun yẹn kẹ́ mọ̀ bí tó máa já sí because right now like recently mo kó àwọn èèyàn bọ́ ṣe ń yìnbọn wọ́n kó ìbọn tuntun dé tí wọ́n mọ bọ́ ṣe ń yìn wọ́n á sọ fún pé ìbọn eléyìí tẹ́ bá yin eléyìí tọ́ta bá jáde nínú ẹ̀ ó lè lọ like 3 miles. So you have to be careful so that you make sure you don't have people that are not enemies, nearby before you release it from here. I was telling people, ìbọn tuntun ni wọ́n mọ bó ṣe máa yìn. So and Ìbàdàn dẹni. So ibi tá a bá dé yìí. Bàbá mi ẹ dúró mi tẹ sọ dé yẹn má sọ ibẹ̀. Orí afẹ́fẹ́ la wà. Okay. Ṣá ogun ti wọlé. Kò sí nǹkan tí ṣùgbọ́n tí àgbélé challenge lé ní báyìí. Orí afẹ́fẹ́ la wà sẹ́ pé àwọn tẹ́ ti kọ́ yẹn ẹ fi mọ bẹ́ẹ̀ tẹ́ ti kọ́ wọn tó ti yé yín. Okay. Lójú àlá ni. Mo rò bẹ́ẹ̀ ni ẹ train àwọn okay. No, lójú àlá mo ti rí yẹn. Lójú àlá mo ti rí gbogbo yẹn. Mi mọ̀. Mo rò bí àwọn ń pè yín ni bóyá àwọn ọlọ́dẹ àbáwọn aṣọ́gbó. No. Ojú àlá lèmi ti ń kọ́ wọn tí kò sígbà tí ò ní happen. Kò sí it's inevitable. And tí ò bá dẹ̀ náà tó bá dẹ̀ ti dé tí ò múra sí ó sì nǹkan tí ẹ fẹ́ ṣe sí. Ó wá ṣẹlẹ̀. Ogun tí èèyàn bá fẹ́ jà ẹ tó bá fẹ́ help yín tẹ́yìn ò dẹ̀ lè help ara yín ẹni ó máa sú ẹni at some point. Ó máa sú yàn inú wa láti ṣe ló mà ti ṣe ààrẹ. Kí ará ìlú dìde lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn tí wọ́n mú yẹn kí wọ́n yé gọ́mà máa ṣe fídíò wọn mọ́ ibi tẹ́ ẹ ti mú wọn náà ní kẹ́ palẹ̀ wọn mọ́ sí. Ṣebí Yorùbá wọ́n mọ́ ṣe fi nǹkan ṣe yàn wọ́n lè fi nǹkan ṣe wọ́n ni. Nígbà tí mo lọ sáà. Ṣé wọn lókì gbẹ́ ni àbí wọn ní àlùwò? Nígbà tí mo lọ serve ní Onitsha ni mo ti serve when I finished my first degree program back in Nigeria many years back now. Àwọn Igbo tó bá rí mi ẹ̀rù wọn máa ń bà mí ẹ̀rù mi máa ń bà wọ́n. Tí n bá lọ sí Ọ̀chànjà nígbà yẹn tàbí Ọ̀sẹ̀ market tí n bá lọ ra nǹkan. Tó bá lọ gbé kékeré mi lọ tí n bá like it I don't want this you don't pay already oga you don't pay as you don't pay you can't pay you can't collect the money back. Ẹ káàbọ̀ rẹ o. Mo máa sọ fún ọ pé Ìjẹ̀bú ni mo ti wá o because mo realize pé wọ́n máa bẹ̀rù tẹ́ bá ní Ìjẹ̀bú ní ẹ̀rù bá bà wọ́n gan-an mo ní I will just go home just one visit you be finished. Ẹ̀rù máa ń bà wọ́n sáré pè mí padà yes. Màá ní ọmọ Ìjẹ̀bú ni mí, màá ní Ìjẹ̀bú Òde. Up to today, àwọn ará Onitsha wọ́n máa ń bẹ̀rù. If you tell them you are from Ìjẹ̀bú Òde, ẹ̀rù máa ń bà wọ́n ni. Okay. I don't know why, I don't know. Mi mọ̀ nǹkan táwọn ará Ìjẹ̀bú Òde ṣe fún wọn. But right now, gbogbo nǹkan tó ń bẹ̀rù yẹn wọ́n bẹ̀rù ẹ̀ mọ́. Wọ́n ti mọ̀ pé Yorùbá fúyẹ́ ju nǹkan mìíràn lẹ́nu ẹ̀sọ́ ilẹ̀ Ìbàdàn. Ìbàdàn ní ẹnu yẹn ó pọ̀ jù. Yín fi nǹkan sí ọ́. Yín jẹ́wọ́ fún ẹ ìrọ́nà gbogbo ẹ̀. Tí wọ́n bá dìde sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n lè pa ṣẹ́gẹ̀ because challenge ló fi wá gbẹ̀yàn challenge that is in the city challenge ṣẹlẹ̀ rí mo rí time kan àwọn ọba kan wọ́n bá wọn gúnyán àwọn ọba ń gúnyán fún àwọn tó gbé wọ́n gan fi wọ́n gúnyán wọ́n dẹ̀ fi àwọn kan ṣẹ́gun sí lára wọn kábíyèsí so tí wọ́n bá dìde sìn bí abitá ọ̀rọ̀ wọn máa já sí náà nìyẹn. Everybody have to get up now and do something. Mo dẹ̀ ti sọ and I still repeat it. Tó bá dé stage kan, àwọn kan ti ń gbé báàgì wọn sí ní challenge. Wọ́n ti ń wá bóyá agbowó lọ́tún fẹ́ lọ sìn àbí UI àbí Sango area.
wọ́n ti fẹ́ máa sá kúrò níbẹ̀. ó wá ṣẹlẹ̀ báyìí. ló tiẹ̀ gbọ́ la ń gbọ́ o. I'm trying to cut this thing off. So nísìnyí báyìí àwọn kan sì bá de tó ti wà ní challenge níbi tó ti jíyàn gbé yẹn wọ́n fẹ́ máa àwọn yẹn ọkàn wọn ti ń ṣí kúrò bẹ́ẹ̀ wọ́n máa move lọ sí Dùgbẹ̀ tàbí Mọ́kọ́lá. So ìgbà ó ní oyè tó kan ará Ìwó kò ní kan ará Ẹdẹ ṣé ká máa káàkiri ẹ ló máa kù. bọ̀ tó bá dé sí Èkó àwọn alábàdàn máa sá lọ sí Èkó tó bá ti wá sá lọ sí Èkó yẹn wọ́n realize pé àwọn ará Èkó gan wọ́n ti ń sá lọ sí Kánò. Then àwọn tí Abuja àwọn yẹn máa sá lọ sí Zamfara because tó bá dé sí Èkó sí ẹ ní gbọ́ anything mọ́ ní north máa peaceful. You know, and you won't hear anything anymore there. You'll be very calm. People will going about their business like nothing ever happened there. Because what ma transfer gbogbo àwọn boys yẹn wá sí south. Àwọn yẹn máa sá lọ láti Calabar, wọ́n máa sá lọ sí Kaduna, láti Onitsha, àwọn yẹn máa sá lọ sí Mokwa. Because that's what they want to do now. So the best thing, everybody ma lọ lọ ẹ̀. That is the remaining solution we have now. The only solution on the table. And London yẹn with nonsense. Àwọn Fúlàní tọ́jọ́ kóra wọn jọ sínú pátì yẹn náà ló ń dán gbogbo eléyìí àwọn náà ni. Yes, Òbí ló lè ṣe. àwọn kan sọ sí pé wọn ní Òbí ló lè ṣe, kò sí nǹkan tó Òbí lè ṣe, Òbí ló lè ṣe, ó dẹ̀ gbé the other guy tira. Ìlúbà ló ṣe fẹ́ rí ṣe. Kò sẹ́ni tó lè rí Nàìjíríà ṣe níbi tá à ń bá lọ yìí. Nàìjíríà ṣe é ṣe mọ́ ó ti finish. Everybody máa kó ṣe lọ lóko. Everybody bá dẹ̀ kó ṣe lọ, tó bá dé sí kan, tó bá dáná sí wọn lábẹ́ kálukú máa sá in different direction. Ìyẹn dẹ̀ ló worst jù. Because wọ́n á make sure pé kò sépo, epo máa wọ́n. So ẹni tó fẹ́ sá lọ láti Èkó lọ sí Kánò kò ní ṣeé ṣe. Because epo ti máa wọ́n transport wọn nílé afford ẹ̀. Àwọn tó fẹ́ sá lọ láti Àjà lọ sí Ṣàngó wọn nílé rí ṣe. Because the cost of moving will be very very daring. So at the end of the day, people can't move. They'll be on the same spot. Àwọn ọ̀pọ̀ àdè máa pààyàn lọ ní ṣóni. So káàpín ló ti dájú. Bọ́lá Tinubu ló lè ṣe, Òbí ló lè ṣe, Amechi ló lè ṣe, it's nonsense. Kò sẹ́ni tó lè ṣe Nàìjíríà. Káńgẹ́lì sọ̀kalẹ̀ látòkè, á fail ní Nàìjíríà. Áńgẹ́lì ó sọ̀kalẹ̀, á fail. Ọ̀rọ̀ ẹ̀ tẹ̀ wá lè bá ẹ ṣe gan-an bàbá mi. Ẹ̀ṣọ́ ọ̀dẹ̀pá a ní ìpè kan. Ẹ ṣeun. Wọ́n wọlé láàrin ìgboro. Bàbá wa tí wọ́n ń pè wá ẹ̀ máa gbé ìpè yín. Bàbá mi mo rè é ṣe gan-an bàbá mi. Bàbá wa pòfẹ́sọ̀ wa ẹ ṣeun gan ni. Èmi náà ti rí fídíò yẹn mo ti sáré download ẹ̀ ṣe sáré fi hàn àwọn èèyàn wa. Ẹ wo bí wọ́n ṣe wọlé. Ẹ máa wò ó. Ṣẹ̀rí bí wọ́n ṣe jí obìnrin yẹn gbé nìyẹn o. Ṣe bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn wọ́n wà ní géètì yẹn. Àwọn èèyàn wà ní ẹnu géètì àwọn náà sá padà. Ṣe bẹ́ẹ̀ ti rí. Tó bá yẹ pé ìlú tó ní ètò ààbò ni wọn ò ní rí wọn jí gbé bẹ́ẹ̀ yẹn. Tó yẹ pé ní street by street ni ẹlẹ́ṣọ́ ààbò wà bó ṣe máa wà nílùú òyìnbó yẹn kíọ́sì wọn máa wà ń bẹ̀ tó bá ti rí anything strange àwọn ọlọ́pàá lójú ẹsẹ̀ wọn máa dé ṣẹ́ni bí wọ́n ṣe wá arábìnrin yẹn lọ àtọmọ ẹ̀ láàárín àdúgbò kì í ṣe inú gbó o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣe gan náà ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ó ti in fact mi ò mọ ọtí ò lè ṣe and inú máa bí most of the time because mi mọ why every time máa fẹ́ ní pé mo fẹ́ gbé ọ̀rọ̀ Nàìjíríà kúrò lọ́kàn èèyàn lè gbé kúrò lọ́kàn especially ìran Yorùbá kò sí nǹkan tó kàn mí mo ṣe máa ń sọ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Nàìjíríà ìran Yorùbá gangan ni but ìran Yorùbá ti wá sùn in fact tó yẹ pé mo sọ nǹkan kan jọ sí àwọn ọmọ àlè tó pọ̀ ní ìran àwọn ọmọ àlè tó wà àwọn ọmọ àlè tó pọ̀ jù ní ìran Yorùbá ẹ̀yin máa sọ pé òkè báyìí mà ní nǹkan tó yẹ ká ṣe àwọn kan máa oppose yín ẹ wọ́n máa rò pé báwo làwọn èèyàn ṣe ronú báyìí ẹ máa wọ́ndà pé báwo làwọn èèyàn ṣe ronú báyìí ṣé àwọn eléyìí ò lè think straight ní ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni à ń sọ fún àwọn èèyàn ẹ máa wo ìgbà tí Sunday Igboho jáde Ìró Ẹkùn àwọn tó oppose jù àwọn ìran Yorùbá ni ó máa di títọ́gi ó máa okay solution wo lẹ́yìn ní so ìran Yorùbá ní problem lọ́wọ́lọ́wọ́ báyìí
ó ní problem gidigidi gan. Mo sọ nǹkan kan jọ sí tẹ́yẹ ẹ̀gbọ́n kan sọ fún mi. Ó ní bó ṣe ń lọ yìí, ó ní probably half population Yorùbá náà máa wipe out. Kórìíwá tó pé. Igbo Igbo ń ṣe tiẹ̀. Àwọn kan ní àwọn tẹ̀sí prefer Igbo ju Fúlàní. Kí ni Igbo, kí ni Fúlàní? Kí ni ìran Igbo àti ìran Fúlàní? Nǹkan táwọn èèyàn mọ̀ ni pé British ló bayé wa jẹ́ nílẹ̀ Yorùbá. They saw the glory, they saw the potentials. Wọ́n wá lọ́pọ̀ àmọ́ àwọn Igbo. Igbo barbarians. Ẹ ṣáà rí bó ṣe ń ronú. The Igbos are barbarians, the Fulanis are barbarians. Ló ka àkọ́kọ́ ní ẹnujọ́ mẹ́ta yìí. Nígbà tí British tó ń suppress everybody, tó ń try láti colonize everybody, wọn fọwọ́ kùn ní North. They gave them a free hand. Wọ́n dẹ̀ fún ní free hand because they knew that the Fulanis are exactly like them. Àwọn máa ń jagun gbalẹ̀ ni, àwọn máa ń subjugate àwọn èèyàn ni. So ẹ̀dẹ̀mọ̀ bàbá Akíntóyè sọ kankan ní ìjọsìn, wọ́n ní Nigeria is the extension of British Empire enterprise. So Nigeria has never been a country. That's one thing so many people do not know. Nigeria has never been a country. Láti ìgbà tí British láwọn ti fún wa ní independence títí di ìsìn, they are still benefiting from Nigeria. And they will do anything not to make sure pé a break, and they don't care. Glókàn wọn. Gbogbo nǹkan tí Fúlàní ń ṣe lénìí, àwọn British ló ẹ̀ níbù wọn. Ṣebí ní I don't know bóyá ọdún yìí àbí sometimes ago, wọ́n ní it's been handed over. Nigeria was handed over to them by the British. So ìran burúkú ni ìran British. Ìran British wọ́n dìde lọ́pù wa mọ́ àwọn Igbo àti Fúlàní láti bà ayé Yorùbá jẹ́ ni. Ẹ wá wo bí ayé Yorùbá ṣe wá rí sìn. Ẹ wá wo ayé Yorùbá bó ṣe wá rí báyìí, ó wá rí rádaràda. Nǹkan tó ń bí mi lójú ni pé nígbà tí kíní bẹ̀rẹ̀ láti Kwara, tẹ bá rántí gbà yẹn, àwọn governors wa ní South West, ẹ sọ lẹ́ẹ̀kan, wọ́n kóra wọn jọ, wọ́n ní àwọn ṣe meeting. Kí ni bẹ́ẹ̀ ṣe sọ, kí ni àbọ̀ meeting? Wọ́n kàn tọ̀ wá jẹ. Ṣé rí no, ìran Yorùbá ní problem, àti ní problem, àti wọnú wàhálà. The political class, àwọn ọba wa, àwọn elders, àwọn baálẹ̀ ni wọ́n wá ń lò sí láti fi báyé Yorùbá jẹ́. Àwọn Igbo àti Gini wà bẹ́ẹ̀ o, àti Fúlàní wà bẹ́ẹ̀ o, but àwọn ọba wa, they are very greedy. Oníjẹkújẹ ni wọ́n, olè ni wọ́n, alátẹnujẹ ni wọ́n. Tó má ti gba iye tó ń fún wọn báyìí, wọ́n á dákẹ́, wọn ní sọ̀rọ̀. Ẹ máa wo gbogbo wọn rádaràda rédèrèdè ni wọ́n ṣe. Pẹ̀lú bí gbogbo ìgbà tí wọ́n pa ọba ní Èkìtì, wọ́n fẹ́ pa tó ọba 6 ní Èkìtì. Kí ni kí ni Ọ̀ọ̀ni sọ? Kò sọ bá sọ̀rọ̀. Ó tẹ̀ wá láwọn kan tó wà ní Èkó ń sìn, Lẹ́gùṣì, ìyẹn pátí nìyẹn kàn máa lọ tiẹ̀. Ìyẹn á kàn máa gbóbìnrin ṣe pátí káàkiri. Àwọn ọba Yorùbá nìyẹn. Ànùkọ́ táwọn younger ones bẹ́ẹ̀ ń wò nìyẹn pé ṣé mọ̀, ẹ wá gbòòrùn Yorùbá bó ṣe wá rédèrèdè. Fúlàní wá ń gbé Yorùbá, àwa lè mọ nǹkan tá a máa ṣe. Everybody wọ́n sá kíjokíjo káàkiri. A ní àwọn òpònú ló pọ̀ jù, òpònú olè. Àwọn èèyàn rádaràda ló pọ̀ náà àwọn tó ń fi ṣe olórí wa. Mo sọ kíríkan last week, Ìsẹ́yìn dé Ògbómọ̀ṣọ́, that's the perfect road but very narrow. Ṣé wá rí the main road láti Ìlọrin, láti north Ìlọrin Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ló mọjọ́ tó máa ṣe títì yẹn o.
títì yẹn is a death trap, títì yẹn is ibi táwọn terrorists máa ṣe kíní. And I mean ṣẹ́rí ìgbà tí mo last year tí mo wá sílé ní bí October tí mo lọ sí Nàìjíríà, mo travel láti Èkó, Ìbàdàn, Ìṣẹ́yìn yẹn dé Ògbómọ̀ṣọ́, perfect road, but kí ló wà ní títì yẹn? Àwọn kìlókè tí ń jẹ́ àwọn Fúlàní tó ń gbé àdá tó ń gbé everything káàkiri. Àbúrò mi tó wà mí ní Bàràwálì àní lè gbàgbà padà o. Títì tí ò dá yẹn la gbà padà débàdàn lálẹ́ ọjọ́ yẹn. Instead tá a máa fi lo just an hour or so, a fẹ́ lò to 3 hours because títì yẹn ò dá. Àwọn leaders wá dẹ̀ rí gbogbo kíní yìí wọn bìkítà ṣe rí until we wake up nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá máa parun. Until wake up, until we decide to hold our destiny in our hand. Ó dẹ̀ wá lé ní dispensation tàwa ó lé because bẹ́ẹ̀ ṣe ń sọ pé báyìí la ṣe lè move forward, àwọn kan draw yín back. Ẹ máa wo àwọn kan tẹ́ sọ nígbà táwọn tí everybody sọ pé kí lórúkọ tí ń jẹ́ Yorùbá pé ká dá dúró. Àwọn kan ṣiṣẹ́ làwọn kan bu ẹnu àtẹ́ lu kíní yẹn. Àwọn aṣáájú blogger ń gbà yẹn ogun yẹn pọ̀. Wọ́n ti pọ̀ jù, wọ́n pọ̀. Àwọn kan máa wò yín pé àwọn eléyìí pé illiterate ní àwọn illiterate ló pọ̀ bẹ́ẹ̀, àwọn tí ò lè sọ ìbò, àwọn tí wọ́n lè sọ ní ṣe bí wọ́n sọ sí Sunday Igboho. Àwọn tó wá lè sọ òyìnbó yẹn bó náà wá bá wọn dé báyìí. Kò yé mi o. Ṣé bí wọ́n sọ sí Sunday Igboho pé illiterate ni kò gbóyìnbó kò ṣe kinní kan, ẹ máa wòrán sí Sunday Igboho ló dìde. Bí ìran Yorùbá ṣe rí nìyẹn, ṣe rí mò ń sọ nǹkan kan lẹ́jọ́ mẹ́ta ẹ̀. Gbogbo àwọn tó ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ọ̀ǹtì tá a bá dìde pé òkè irú àwọn tó gbé Gumi wá síbàdàn wọ́n bẹ́ orí gbogbo wọn dànù. Bẹ́ẹ̀ ni ó ti wá dà bẹ́ẹ̀ kó ń bẹ́ orí wọ. Káfí wọ́n ṣe káfí wọ́n rúbọ sí ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn tó fẹ́ ta Yorùbá ilẹ̀ Yorùbá fún Fúlàní a ní láti bẹ̀rù anybody. Ẹ lọ bá wọn, ẹ lọ sílé wọn. Gbogbo àwọn clerics tó wà níbàdàn, àwọn tí Ògbómọ̀ṣọ́, mufti, including ọba Ìwó, ẹ bẹ́ orí wọn dànù. Wọ́n pọ̀ Ògún. Ó dójú ẹ o. Ẹ bẹ́ orí wọn. Gbogbo àwọn tó ní ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ ní ìsinmi, ẹ máa bẹ́ orí wọn. Gbogbo àwọn tó nílẹ̀ Yorùbá ò ní nísinmi, ẹ máa fi ẹ̀jẹ̀ wọn wẹ̀. Kọ́sà bá ṣọ́ra, wọ́n máa talẹ̀ Yorùbá. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tẹ́ bá wo nǹkan tó mo sọ sí, tẹ́ bá wo kí ló kẹ̀ tí ń jẹ́ ogun Jálumi, ogun Yorùbá àtàwọn Fúlàní. Nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ eventually wọ́n fi àwọn Fúlàní yẹn sílẹ̀ wọ́n padà sínú àwọn Yorùbá tó gbàbọ̀dé ńgbà yẹn wọ́n bẹ́ orí wọn, wọ́n fi wọ́n bògún. Such things have to happen again. We have to be radical. Táwọn bá ní àwọn ò ní gbà, àwa náà ò ní gbà fún wọn. Ẹ ti wá ṣẹlẹ̀ báyìí. Gbogbo àwọn tó ní ilẹ̀ Yorùbá ó máa kú, wọ́n máa talẹ̀ Yorùbá fún àwọn Fúlàní, àwa gan ò ní gbà. Tí wọ́n bá ní wọn ò ní gbà, àní gbà. Gbogbo àwọn múríkì yẹn fún wọn bẹ́ orí wọn dànù, kán fún wọn bẹ́ Ògún. Tí wọ́n bá ní wọn ò ní gbà, àwa náà ò ní gbà. Ó ti dà báyìí, ogun la wà báyìí. Àsìkò ogun la kó ní kálukú lọ get ready. Àtọ̀ arúgbó, àtọmọ kékeré, ẹ lọ dira, ẹ lọ wá bọn. Tó bá jẹ́ ẹ ní access ìbọn, ẹ lọ wá àdá tó sharp. Ẹ defend ara yín. Ó ti dà báyìí, ogun la wà yóò. Táwọn kan bá ṣòro pé Tinubu máa wá ṣe kankan, sójà kan, ẹ wo àwọn ọmọ tó kó láti bí 17 days ago. Wọ́n ti rí wọn release. Àwọn tí wọ́n tẹ̀ ń mú tó ń fi sílẹ̀ yìí, báwo lẹ ṣe mú àwọn agbésùmọ̀mí tẹ́ ẹ máa wá kó wọn kiri? Ó là ń sọ fáwọn èèyàn wa, àwọn èèyàn wa ti wá rìn dín. Àti OPC, tẹ́ bá ti mú wọn, ẹ fi nǹkan kan sí wọn lára.
kọ́ lọ kú dànù. ṣebí ilẹ̀ Yorùbá ní agbára ṣé wọn ò lè lo àwọn kinní wọ̀nyẹn fún àwọn Fúlàní wọ̀nyí ni àbí kí ni níbo ni ipò owó gan nílẹ̀ Yorùbá wà gan báyìí. ṣágbára sì wà mọ́. àwọn àwa ṣe nǹkan báyọ̀ lọ́wọ́ ṣàánú. mo ní láti béèrè gbogbo àwọn community tí táwọn Fúlàní lọ tún ẹ wo Kwara State wọ́n nígbà tí the first kinní tó ṣe last year ni àbí early this year àwọn tó ń sin àwọn òkú yẹn they were overwhelmed. They were overwhelmed. Because wọ́n ti pọ̀ jù. Àwọn àṣẹ àbí ká máa lọ pàtí ká máa wọṣọ káàkiri. Oníkàlùkù lọ dira o. Ogun ti dé o. Ogun ti ya wò ló. Ẹ lọ dira o. Oníkàlùkù dẹ̀ Yorùbá máa ń sọ pé kíní kan àti ìyá àti kíní kan ni àwòdì fi ń ṣe kíní. You have to be extremely vigilant. Tójú tì yẹn ni àparò fi ń ṣọ́rí. Tójú tì yẹn ni àparò fi ń ṣọ́rí. Each street, each community, kàn wá àwọn able young men. Kàn máa ṣọ́ àdúgbò wọn alẹ́ ọ̀sán òru. Ó ti wá dojú ẹ̀ wàhálà yìí pọ̀ o. Time táwọn Fúlàní máa ń ṣàì jù ní àárọ̀ kùtùkùtù. Àárọ̀ ni wọ́n jí àbúrò Adélabú gbé. Either òru or àárọ̀ kùtùkùtù táì tó máa ń strike nìyẹn. And everybody has to be vigilant. Everyone has to be vigilant. Èmi ṣe sọ like I said last week tí government bá serious láti wipe àwọn people out it won't take 3 months. It will not take 3 months. Ó ti show dáadáa náà báyìí pé ó lọ́wọ́ ìjọba nínú. Ó ti show náà. Ìjọba mọ̀ pa ẹ̀. Ìjọba ẹ ti sọ election ti dé so oríṣiríṣi àwọn kìnìún ni wọ́n gbé wọlé. Màá ga báyìí. Target wọ́n sì is the southwest ṣé bẹ́ẹ̀ ni ẹ ní peace ní southwest ni bìkítà now ogun ti wá dé báyìí. Ṣé bá a ṣe pa ní peace ni pé kò lè kàn wá kíní kan ó ti wá kàn wá báyìí. So oníkàlùkù kó lọ so ṣòkòtò ẹ̀ dáadáa ní nǹkan tẹ́ ẹ bá lè fi jà bó jáda ni ẹ ládàá. Ẹ mọ ẹgbẹ́ nìkan ṣe sọ ó ní tí Fúlàní bá kó òun àtàwọn ọ̀rẹ́ òun tó máa jẹ́ bíi 10 pé kóníkàlùkù dira ni o pé òun máa dìfẹ́ lára òun tó bẹ́tà kó òun kú wọ́n ṣùt òun ju kán bẹ́ òun lọ́rùn lọ. So ó ti dójú ẹ̀ báyìí o ẹ dìde o ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ṣe patí káàkiri àfi patí ó ti dé báyìí ó ti wá ká yín mọ́lé báyìí. Bó jáde alẹ́ lè get àdá ló jẹ́ bọ́mi ibikíbi tẹ́ bá ti rí ẹ ṣàdìra yín lójógùn òkígbẹ́ àbí gbogbo ẹ ṣàlọ́ dira ogun ti dé o. Ogun ti dé o ogun ti wọlé Yorùbá o Ọlọ́run ṣàánú wa o. Àmín o ẹ ṣeun jẹ́ ká fáwọn mi láàyè ẹ ṣé gan ni. Àwọn èèyàn wa tí wọ́n darapọ̀ mọ́ wa ní orí TikTok ẹ káàbọ̀ sórí ètò wa bàbá wa orúkọ ó ti lọ sókè o ìyá wa Fọlákẹ́mi Diamond ẹ wà ń bẹ̀ ìyá wa Táíwò ẹ bá wa gbóhùn sókè lọ́dọ̀ yín o bàbá wa young ṣàrí orúkọ yẹn báyìí young boss ẹ káàbọ̀ sórí ètò wa o ṣe wà ń bẹ̀ tẹ́ bá fẹ́ dá sétò ẹ bá wa gbóhùn sókè lọ́dọ̀ yín o ẹ gbóhùn sókè ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá là ń sọ o ọ̀nà wo la ń gbé gbà báyìí o bó là ń bá yàrá wọ̀ báyìí o wọ́n ti kún inú ìlú o kò sí ibi tí wọn ò sí o gbogbo inú ìlú pátá ni wọ́n wà kò sí stéètì kan náà tí wọn ò sí nílẹ̀ Yorùbá gbogbo ọ̀sẹ̀ yìí báyìí látọjọ́ Monday kò sí stéètì kan tí wọn ò tí operate pé stéètì yìí ní tó ní ìsinmi kò sí kẹ́ fi mọ̀ wípé iná ti wá padà jó ó ti jó dórí kókó à ń gbọ́ yín o ẹ bá gbóhùn sókè sá. àbí kí Ọlọ́run ọba kó ṣàánú wa. àkọ́kọ́ náà à ń jáde ìsìn kò
jẹjẹsìn ìjẹsìn kan lọ́rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ni pé kó ń kálukú kó múra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí àyàmùdílé. ẹ bá wa gbóhùn sókè o, jẹ́ kóhùn yẹn clear o. ìyá àbí nẹ́tíwọ́ọ̀kì yín ni young boss ṣe nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yín ni ò dáa. ìyá ara àpẹẹrẹ tó kì í dọ̀. ó dà ọyá gbóhùn sókè gbogbo ilé ló ń gbọ́ yín. ó dà tí nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ wọn ò bá dáa jẹ́ ká play fídíò yìí fún wa. ẹgbẹ́ kan tí fúlàní yìí sọ o ó ní àwọn táwọn jẹ́ fúlàní ó ní ẹ̀yà mẹ́fà ni o ó ní tó bá jí àwọn èèyàn gbé àwọn èèyàn tẹ́lẹ̀ tí wọ́n jí gbé yẹn wọ́n ní ẹran ni wọ́n ń pè wọ́n wọ́n ní àwọn ẹran táwọn so wọn ò tí ì sanwó ẹ̀ Elédùmarè wọ́n máa ní àwọn èèyàn táwọn so yẹn ẹran wọ́n ní wọn ò tí ì sanwó ẹ̀ tó bá san owó ẹ̀ àwọn á sẹ́ǹdì owó jẹ́ ká tẹ̀ ọkọ̀ fi òun sí kẹ́ bá wa gbọ́ lẹ́nu fúlàní ìfúnra rẹ̀ ó ní wọ́n jí òun àtàwọn Chinese kan gbé ẹ gbọ́. kí ló dé tẹ̀yìn ọmọ gbéyàn. àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jẹ kò ẹ́ dẹ̀ tó ń ṣe ojú ọ̀nà àwà àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wà tí wọ́n. o láwọn fúlàní yẹn ti gbé ẹ rí ṣé àwọn fúlàní ara yín náà ni. àwọn fúlàní ni ìbọn wọn àìkí ṣe fúlàní ti Nàìjíríà fúlàní Chad ni gbogbo àwọn tó wá àwọn mẹ́fà ni wọ́n wá mú wa àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn kò sí fúlàní ti Nàìjíríà ń bí báyìí bọ̀ wọ́n ní ẹni tó ń fún wa ní information àmọ́ ẹni tó ń fún wa ní information ẹ̀ Hausa ni lórí gbogbo bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe wọ́n ń communicate pẹ̀lú ẹ̀ wọ́n máa pè sí Hausa ni ẹni bí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àwọn yẹn gbogbo wọn kò sẹ́ni tó jẹ́ fúlàní tiwa ń bí nígbà tí wọ́n ṣe tí wọ́n bá wa tí wọ́n gbé Chinese nígbà táwọn Chinese sanwó táwa náà sanwó tí wọ́n kó ń bẹ̀ wọ́n bá gba ọ̀nà Abẹ́òkúta báyìí lọ wọ́n tún bá wọn kà ń bẹ̀ wọ́n gbowó bí wọ́n ṣe jáde nìyẹn láti gbà yẹn Ọlọ́run fi jẹ́ ká lò wọ́n. tó gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn tí wọ́n ń pariwo fúlàní wọ́n kà ń borúkọ fúlàní jẹ́ ni ọ̀pọ̀ fúlàní tí a jẹ́ fúlàní Nàìjíríà wàláhì tàláhì àfẹ́ wàhálà tí wọ́n bá lẹ́ran àjẹkù àti màpé fúlàní lóye tí wọ́n lè dẹ̀ràn sínú oko àmọ́ bí àgbébọn à ń yíyàn gbé à ń kidnap èèyàn ní oṣiṣẹ́ wa o àmọ́ ọ̀la gbé fúlàní kedere àti oríṣiríṣi àwa fúlàní tá a wà Nàìjíríà wàláì bẹ́ẹ̀ mi ṣe kéré tó ìwé tí màá bí ìran márùn-ún fúlàní ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀nà márùn-ún. ó lọ fà. àwọn tó gbé wa ń sìn fúlàní ni wọ́n ń sọ pọ̀ tí ọba jẹ́rú àwa tá a jáde pẹ̀lú fúlàní dáadáa àdégbọ́n nǹkan tí wọ́n ti torí fúlàní yẹn ó yàtọ̀ sí tiwa bá a ṣe jọ wà pẹ̀lú wọn bẹ̀ yẹn wọ́n ń pe àwọn ará àwọn lé táwọn yẹn tún ṣàdúrà fún wọn orí WhatsApp wọn máa pera wọn táwọn yẹn tún máa ṣàdúrà fún wọn táwọn kan tún máa béèrè property wọn lé lọ́wọ́ àwọn ẹ̀yà àǹkó wàláì wọ́n sọ fáwọn yẹn pé àwọn ẹran táwọn gbé lọ sọ́jà fáwọn òbí ìta wọn pé táwọn bá ti tà wọ́n pé àwọn ń bọ̀ àwa lẹ́ran tí wọ́n ń sọ. àwa tí wọ́n mú àwa lẹ́ran tí wọ́n ń sọ. wọn ò tí ì ra àwọn ẹran tí wọ́n kún wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì gbowó. nígbà tí wọ́n táwọn ẹ̀gbọ́n wa wá kówó wá wọ́n yọ 2000 fún mi nínú owó yẹn nínú owó òdòdó mi wọ́n yọ 2000 fún mi ọmọ kan náà wà ń bẹ̀ wọ́n yọ 2000 nínú owó tiẹ̀ náà ẹ̀gbọ́n kan náà tún wà ń bẹ̀ wọ́n yọ 2000 nínú owó tiẹ̀ náà wọ́n ní bóyá a máa lọ sí oògùn sínú abẹ́rẹ́ ká lọ sátírà sínú ẹ̀ pé àwọn àti wọn kúkú yọ ná owó yẹn náà ni ara bíi ara mọ́ọ̀tì ara sìgá oríṣiríṣi nǹkan ni wọ́n ní ká ara wá ń jẹ yẹn kí wọ́n tó tu alẹ́ kí wọ́n tó máa lọ. pété náà nínú ẹ̀ tó wáyé pé wọ́n ṣe pèsè owó. oúnjẹ tí wọ́n lè gbé wá wọ́n ní kí n kọ́kọ́ rò ó pọ̀ báyìí mo rò ó pọ̀ mo jẹ díẹ̀ after àgbà bíi ìṣẹ́jú márùn-ún tí wọ́n rí pé nǹkan kò ṣe mí ni gbogbo náà bá bẹ̀rẹ̀ sí jẹ. ẹtú gbóúnjẹ wa so ó sọ ẹ̀yìn gan náà. tá a bá ti ní orúkọ mi tá a máa jẹ láti lè jẹ́ǹjì sí Fúlàní àbá ti jẹ́ǹjì wàláhì àbá ti jẹ́ǹjì ní ìsìnbá ìwákà máa lọ ní ìgbà míì nínú ìgboro wàá kàyọ síbi kan wàá máa gbọ́dọ̀ àmà dáńtà pé bandit ti dé o àgbà àti bẹ́ẹ̀ ni jọ́ọ̀gù àmà máa lọ tiwa ni tó wọ́n ti gbogbo wa pọ̀ àìkí ń ṣe the same thing àyàtọ̀ sóríṣiríṣi Fúlàní Nàìjíríà tẹ bá rí kidnapper 20
tó bá ṣàdédé tẹ bá ti rí lọ́tí wá kẹ rọ́mọ ọ̀dọ́ wá gbá kẹ rí méjì àbí mẹ́ta nù tí wọ́n máa sọ fún ọ̀dọ́. tẹ́ ẹ bá ti ráwọn àjòjì yẹn ẹ máa tètè rìpọ́ọ̀tù wọn fúnjọba pé àwọn àjòjì ti dé bíbá yìí o. ṣe rí àwọn tí wọ́n ti ṣe bí ìsà wọ́n ṣe pé àwọn èèyàn ọ̀ma bí tí wọ́n wà. Gbogbo irú Kwara State tí wọ́n ṣe yẹn wọ́n ti mà pé nú àwọn igbó rìsáàbù ńláńlá yẹn ibẹ̀ ni wọ́n múlé sí. Torí gbogbo èèyàn tó bá ti kó náà inú igbó yẹn náà ni wọ́n máa lọ. So igbó yẹn ti tó bá dà ti kó òjò báyìí àwọn Fúlàní máa ń da màálù lọ sọ́hun tẹ́lẹ̀. Tẹ́ bá ti dá màálù dé inú igbó rìsáàbù yẹn kò ní ìdí kò ń tẹ̀lé ẹran wàá gbẹran lẹ̀ á jẹbi. Ṣé ẹ bá wa gbọ́? Igbó rìsáàbù yẹn bẹ̀ ni wọ́n jókòó sí. Ibẹ̀ dẹ̀ ni àwọn ilẹ̀ tí ará ìlú tó ti ń dáko, wọ́n ń dáko ẹ̀gẹ́, wọ́n ń dáko obì, oko kòkó, oko iṣu gbogbo ẹ̀. Wọ́n ní ẹran ni wọ́n ń pe ará ìlú o. Fúlàní ló sọ yìí o. Ẹran. Àwọn èèyàn tí wọ́n mú ẹran ni wọ́n ní wọ́n ń pè wọ́n. Àwọn tí wọ́n jọ máa ń sọ̀rọ̀ ó ní wọ́n sọ fún wọn wípé àwọn ò tí ì tà. Táwọn bá tà àwọn afowó ránṣẹ́ tó bá wọn wo property wọn. Wọ́n ti wá sọ inú Nàìjíríà di okòòwò. Báwo ni wọ́n ṣe wọlé? Ta ló kó wọn wá wọlé? Bí tí wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. So ó ti wá dùn mọ́ wọn lọ́wọ́ báyìí. Wọ́n wá láti Chad. Wọ́n wá ń ṣe òwò ìjínigbé. Kì í ṣe pé wọ́n jí àwọn èèyàn gbé, wọ́n ń pa àwọn ènìyàn. So ẹran ni wọ́n ń pe ará ìlú. Òun náà torí ń bẹ ará ìlú lórí bí ẹran. Ṣẹ́rí pé ó lọ fà báyìí. Òun ni wọ́n torí ń bẹ ará ìlú, wọn ò rí ará ìlú as ènìyàn. Ẹran, Sudan, Chad, ibẹ̀ náà ti lọ kó wọn wá wọlé o. Ó ní wọ́n pé oríṣiríṣi ẹ̀yà Fúlàní 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú Nàìjíríà. Tó yẹ pé ó ní èdè àwọn gan-an tí yàtọ̀ síra. Ó ní ó yàtọ̀ síra wípé wọ́n pé oríṣi ẹ̀yà 6 báyìí tó wà nínú ìlú. Ó ní òun tóun sọ̀rọ̀ ẹ báyìí ẹ̀yà tí tóun ó ló yàtọ̀ sí àwọn tó ń jíyàn gbé Fúlàní ìṣe Fúlàní. Ibo la fẹ́ máa wá ẹ̀yà kan wọ̀ báyìí. Ṣẹ́rí pé ó ti lọ fà. Dìtà fi ń sọ ní pé kólúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nínú ìlú ìṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ìkan ṣe ń lọ yìí. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò wa o. Wọ́n ní the president does not have power now to act against Fulani bandit because he need them 2027. Ṣé 2027 tí wọ́n need wọn yẹn ni wọ́n á torí lajú kalẹ̀ kí wọ́n para ìlú tán. Àní ẹ̀yin tẹ́ ẹ gbé àpótí ìdìbò àti gọ́vnà àti rẹ́ẹ̀pù àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kí wọ́n para ìlú tán torí ìdìbò. Tẹ́ ẹ bá lajú kalẹ̀ tán para ìlú tán torí ìdìbò, tẹ́ ẹ bá wá wọlé orí àwọn olè wá wọlé lé lórí o. So àwọn olè fẹ́ wá ṣe ìjọba lé lórí. So àwọn Fúlàní wọ̀nyí àwọn lẹ́jọ́ fẹ́ wá ṣèlú kí wọ́n para ìlú tán. Àbí kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí? Kò mà síbì kan tó ṣe ń fara sí. Ibì kan ò mà fara rọ báyìí. Everywhere mà ni wọ́n wà. Ẹ̀yin ènìyàn wa. Everywhere mà ni wọ́n ya gbà báyìí. Pé ibì kan rèé tó ṣe ń dúró sí kò mà sí. Wàhálà ti padà wá. Iná ti padà jó dórí kókó báyìí. Ẹ wo eléyìí tí wọ́n mú l'Óṣogbo yẹn. Mo ní kí ni yúnífọ́ọ̀mù 4 ló wọ̀ léra. Tẹ́ bá ṣe àkíyèsí brown tó wà lókè yẹn, aṣọ yúnífọ́ọ̀mù ẹlẹ́ṣọ́ ààbò ni. Ó wá wọ ṣòkòtò ológun, ó wọ tàmọ̀tẹ́kùn, white kan náà ti wà ńbẹ̀. Ó jẹ́ yúnífọ́ọ̀mù 4. Ìyẹn túmọ̀ sí wípé òun nìkan ti dápa àwọn ẹlẹ́ṣọ́ ààbò 4 àbí gbọ́dọ̀ ti ráṣọ wọn sọ́run. Ṣé wọ́n rán tà lọ́jà ni? Ṣé ó lọ rà lórí igbá ni? Ibo ló ti rí aṣọ àmọ̀tẹ́kùn? Kẹ́ ẹ fi mọ nǹkan tó ti wọlé sílẹ̀ Yorùbá. Kẹ́ ẹ fi mọ ìṣòro tá à ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ wípé kò síbì kan tó ṣe ń farasin. Kò síbì kan. Ṣèbí South West ni wọ́n sọ wípé ó ní ètò ààbò tẹ́lẹ̀. Bí South West wọ́n ń sá wá. South West gan àwọn èèyàn tó wà South West gan báwo olúkálukú tó fẹ́ ságbà ni. Kò sí ibì kan tí ètò ààbò wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ dẹ̀ mọ̀ wípé àwọn eléyìí wọ́n ń da ìlú rú. Ẹ̀yin dẹ̀ ṣì wà lórí 2027 election. So ṣe tẹ́ bá wọlé 2027 election yẹn kò wá ní burú ju eléyìí tó wà nílẹ̀ yìí lọ. Àbí kí ló ń ṣẹlẹ̀?
àwọn kan sọ wípé Obi wọ́n sọ wípé kinní kan tó dẹ̀ yẹ pé gbogbo wọn pátá ni wọ́n máa ní Fúlàní ní àkàkà ẹni tó bá jẹ pírẹsidẹ́ǹtì Fúlàní gbọdọ̀ ṣe igbákejì ẹ̀ so Fúlàní tí wọ́n dẹ̀ ń gbé sí ẹ̀gbẹ́ yẹn òun gangan ni virus àwọn ni fáírọ́ọ̀sì àwọn ni ọ̀gá àwọn agbésùmọ̀mí Kwankwaso òun ni Amẹ́ríkà gbé restriction lé lórí rí lórí ìròyìn ni wọ́n gbé restriction lé Kwankwaso lórí Obi náà bá wà ńbẹ̀ the same thing ló máa ṣẹlẹ̀ sẹ́ àníkẹ́jẹ́ kólúkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká bá a lè mójútó gbogbo territory wa ṣe pé ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà lápapọ̀ ni wọ́n ń lò báyìí tàdé mọ̀ wípé ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà àwọn agbésùmọ̀mí ló wà nínú ẹ̀ àtọlọ́pàá àtológun gbogbo bẹ̀ ni wọ́n wà ni wọ́n ń kó Boko repentant sí so ibi tẹ́ ẹ̀ ń kó Boko repentant sí báwo lè ṣe fẹ́ wá jẹ́ wípé nǹkan wá ṣẹlẹ̀ ẹni ẹ deploy ológun ẹ deploy kinní kan lọ́bẹ̀ kí ló wá ṣẹlẹ̀ torí láti ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ní ìlú ẹ̀sìn ẹ̀lẹ̀ àwọn ní àwọn ológun wọn kó àmọ́ tàǹkì wọn síbẹ̀ wáì tí wọn ò wọgbó lọ so wáì tí wọn ò wọgbó lọ the Ọ̀yọ́ ti sẹ́mu Ọ̀yọ́ yẹn ní challenge ní gbangba wáyà níbi challenge ṣe tó yẹn kí wọ́n dẹ̀ wọ ọbẹ̀ wá láàárọ̀ kùtùkùtù kan wá jíyàn gbé lọ kẹmọ̀ pé ó ti lọ fà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá ìfaradà lẹ́nu kí gbogbo wa ká dìde tẹ́ ẹ bá ti mú wọn ẹ má máa sọ wípé ẹ fi ń lẹ̀ ẹ má nà mọ́ ẹni kẹ́ má máa ṣe fídíò báwo la ṣe fẹ́ bá àwọn ará wa sọ̀rọ̀ báyìí èdè wo la ti fẹ́ sọ fún àwọn èèyàn wa wípé kí wọ́n má ṣe fídíò mọ́ àní kẹ́ má ṣe fídíò mọ́ bẹ́ẹ̀ ṣe mú wọn yẹn ti mọ̀ pé eléyìí tẹ́ ẹ mú yìí ẹ mọye èèyàn tó ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ ẹ mọye ransom tó ti gbà because tẹ́ ẹ bá mú wọn dàgọ́ ọlọ́pàá wọn ò ní fi kí ní ọkọ̀ ṣe wọn òun ló fi jẹ́ wípé ọ̀rọ̀ náà ò dẹ òun ni kò fi lọ́lẹ̀ tó fi ń le sí lójoojúmọ́ torí pé tí wọ́n bá ti mú wọn wọn ò ṣe nǹkan kan fún wọn ẹ gbàgbé lọ́yọ̀ọ́ ni ní oṣù tó kọjá ṣoṣù tó kọjá nàbí nínú April ni tí wọ́n mú agbésùmọ̀mí ní jóbèlè ni àbí jóbèlè ó dẹ̀ pé jóbèlè náà ni àbí fìdítì agbègbè yẹn ṣá tí wọ́n wá mú lọ sí àgọ́ ọlọ́pàá wípé tó bá di àárọ̀ o ìgbà tó máa di àárọ̀ tó padà lọ ṣé wọ́n pé wọn bá Fúlàní yẹn bẹ̀ mọ́ tí àwọn ará ìlú fi ya wọ àgọ́ ọlọ́pàá ní dìsẹ́mọ̀ Ọ̀yọ́ yẹn náà ni so tó bá ti mú wọn ò fi kankan ń ṣe wọn so ó wá kù sí ọwọ́ ará ìlú tẹ́ ẹ bá ti mú wọn nílò pé ẹ ń pariwo síta torí tí a bá ń ṣe báyìí ẹ̀pọ̀ ara wa o ẹ̀pọ̀ situation tó wà ńlẹ̀ o ẹ stop àti máa ṣe fídíò ẹ ṣe gan ni ìyá wa wọ́n ní they should stop making video and take them to the police so ẹ gbé wọn lọ àtìgbàtẹ́ tí ń gbé wọn lọ Àmọ̀tẹ́kùn lè kàyé tí Àmọ̀tẹ́kùn náà wọ́n ti mú so pẹ̀lú bí Àmọ̀tẹ́kùn ṣe ń kó wọn wá yẹn wọ́n mú 53 wọ́n mú 93 ṣé kò yẹ kán dínkù ni wọ́n ò dínkù yẹn tí wọ́n sì pé wọn ò ṣe ọkọ fún wọn àwa ará ìlú la nílò láti gbára wa